أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين أيها المستمعون المباركون نحييكم بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم فún Ọlọ́run alhamdulillah àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ rẹ̀ sí kó bá ẹni tí Olúwa fẹ́ jù nínú gbogbo tí Ọlọ́run dá aláyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àlékún àsàlátù kó bá àwọn sàhábà gbogbo àwọn tí wọ́n gba iṣẹ́ fún Ànábì wa Muhammad gbogbo àwọn atabi'un gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn tabi'in gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá amúládá sàlátù bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn àmín ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam látẹ̀rí alfagba onímímàgbà àbáwọ̀ Alamatul Ilori Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nà rẹ̀ sí fún wọn àmín àfàgbà Sheikh Alimi Ọlọ́run bá wa kẹ́ wọn àmín bàbá wa àgbà mufti àkọ́kọ́ fún Ìlọrin àti agbègbè rẹ̀ Ọlọ́run bá wa yọ́nú sí wọn àmín bàbá wa àgbà Lágbàjì Ọlọ́run bá wa yọ́nú sáwọn náà àmín bàbá wa àgbà oníwàásí àgbáyé bàbá wa àgbà àgbádìkìlómọ̀ Maulana Naqibul Ashraf Maulana Hasbunallah àtàwọn tàná tá a máa ń tọrọ fún bẹ́ẹ̀ bàbá wa àgbà lókè àgòdì àtàwọn tí wọ́n ti tẹ̀lé wọn gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣàlékún kẹfẹ́ ní kọ̀ọ̀kan wọn àmín ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ṣẹ́kù láàyè bẹ́ẹ̀ lónìí Ọlọ́run bá wa dúró tì wọ́n àmín má boore wọn jẹ́ má báyìí náà jẹ́ àmín bàbá wa àgbà Maulana Mudirul Markaz lamallahu hayatuhu Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Ilori àfọ̀ọ́mà fà wòlíì ọmọ wòlíì ẹni Ọlọ́run ẹni Ọlọ́run Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀mí gígùn fún wọn sí àmín bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ fún wọn sí àmín bá wa ṣàlékún àlàáfíà ibi tó ṣe dé nì náà adúpẹ́ Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ sí àmín ọlá Ànábì wa Muhammad bá wa ṣàlékún ìjẹ́rí ọ̀tá sí wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwọn aláṣà wa ní ilé kún fọ́fọ́ ilé kún fọ́fọ́ ìkàlẹ̀ Maulana Hasbunallah èyí tí ó dùn mọ́ Maulana àtàyèṣe ni kí a gbé kíkì nínà níbi tí mo ti fẹ́ gbé yìí ìkàlẹ̀ àwọn àlùfáà wa àgbà onímímọ́ àgbà àfà àgbà láyé àgbà nílùú àgbà fáwọn àgbàlagbà tàná tí wọ́n jíṣẹ́ Ọlọ́run ọmọ bàbá wa àgbà lágége tàná ọmọ bàbá àgbà lágége tòní Maulana Hasbunallah níkàlẹ̀ bàbá wa àgbà tí ẹnu tèmi ò gba orúkọ wọn làwọlá pé à ń dárúkọ Ànábì wa Muhammad àwọn àlùfáà wa àgbà fadilatu Sheikh Alhaj Alalimul Jalil bàbá wa Sheikh Abdulrazak lamallahu hayatuhu Milo Hasbunallah Al-Abuhaji ọlọ́mọsà jẹ́ kí a rí wọn pẹ́ Ash-Shadhali Hasbunallah ọlọ́mọsà jẹ́ kí a rí wọn pẹ́ ọlá la ilaha illallah ọlá Muhammad Rasulullah nígbàtà mọ́ra àti wọnú halkọ̀ ìrì kan wá ṣẹlẹ̀ kan ó tutù díẹ̀ òòrùn tún wá bòde padà mo ti mọ̀ pé n tó fi lè múrì kọ́ ṣáájú òòrùn tún wá padà jáde àwọn nǹkan ńláńláńláńlá ni Ọlọ́run fẹ́ fi sọ gángan wa ní oníyìí ọlọ́mọsà jẹ́ kí a rí yín pé albarka Ànábì wa Muhammad gbogbo tí Ọlọ́run ṣe fún wọn fọwọ́ bàjẹ́ kan o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bákan náà mo kí àwọn àlùfáà wa al-Khalifa Sheikh wa Nuruddin Hasbunallah Milo Ọlọ́run járí yín pé ọlá Ànábì wa Muhammad mo kí ìkàlẹ̀ àwọn alájì wa àwọn àlùfáà wa àgbà Sheikh wa fadilatul al-Imam al-Alimul Kabir bàbá wa àgbà Maulana Al-Istijaba ọlọ́mọsà jẹ́ kí a rí yín pẹ́ o ọlá Ànábì wa Muhammad bákan náà nígbà tí a ń kí àwọn àfáà lọ́wọ́ àwọn àgbàlagbà àfáà náà tún wọlé àwọn àfáà olé méjì àwọn náà ní mọ́mù nílé àwọn tún ní mọ́mù ní estate àwọn náà ń jẹ ti state wọ́n tún jẹ ti federal lọ́hùn bàbá wa àgbà eléwu ọlọ́mọsà jẹ́ kí a rí yín pẹ́ ọlá Ànábì wa Muhammad àfi tí wọ́n kí gbogbo àwọn àlùfáà ní ìkàlẹ̀ àwọn adarí kíkí náà sí ọ̀dọ̀ ọkùnrin Ọlọ́run ni ẹni tọ́lọ́run fẹ́ èèyàn kan bí ẹgbẹ̀rún tó bá ti rátáyé ṣe nìkan
Sheikh Adam ó ti rí wọn lódìdí babalágége tó ní ó ti rí wọn àwọn àlùfáà wa àgbà al-alimul kabir al-sheikh Abdul Wasi' sheikh ó fi khaun lẹ́yìn ó jẹ́ kó jáde al-sheikh Abdul Wasi' Salman waliyullah atayese Jakmal Asadul Waizid ọmọ babalágége aláwìyé wa àfáàrò kan mi ìkàlẹ́yìn Ọlọ́run járí ní pé bàbá bá ti sọ ní halkọ̀ tó kọjá bàbá ń bẹ lásìkò òdùnnú báyìí ọwọ́ bàbá ń bẹ lómi à ń fọwọ́ ba mi gbogbo ìgbà ni bàbá à ń bẹ wá sí bàbá tún ní tàbá darí wá sí tún àwọlé díẹ̀ bó lọmọ ṣe ń bẹ dáadáa o ṣe tí ó sì yọnu ṣe ó ti yẹ kó sùn ṣe dáadáa Ọlọ́run sá jẹ́ kí a rí yín pẹ́ Ọlọ́run bá wa dá sísì àtòwọn àtàwọn tí wọ́n ti tẹ̀lé Ọlọ́run bá wa ṣàlékún àánú fún wọn sí ìdùnnú nìna oore nìna ìwà ń gerí ara wọn léríṣiríṣiríṣi jọ́kẹ̀ẹ́ta síra wọn àwa ń bímọ bàbá wa táyé ṣe náà jọ́kẹ̀ẹ́ta síra wọn àwọn kan yìí náà wà ní gbogbo ẹ̀ Maulana Hasbunallah nígbà táwọn ilẹ̀ kan ní bàbá wa táyé ṣe ra mọ́tò fọlọ́run ni bàbá ní bó ti wo Ọlọ́run ló ṣàánú mi ló fi sọ gángan mi bẹ́ẹ̀ Ọlọ́run mọ́jú orí ní ó bàjẹ́ o má sọ fún yín pé òun ò ṣe mọ́ wala la ilaha illallah wala Muhammad rasulullah la hawla wala quwwata bàbá gbogbo ayé fẹ́ gbọ́hùn sálámà yín sá hayyakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam. Ibi abáṣẹ́dé ibi akéwúdé àwọn kéwú náà wọ́n bẹ kálẹ̀ yìí àwọn mímọ̀ náà ni wọ́n bẹ ní ìkàlẹ̀ àwọn tí wọ́n gbà fresh lódìdí lọ́dọ̀ bàbá hayyakumullah à ń bẹ ní ilé kéwú àlùbáríkà ní ìjẹta lọ́jọ́ Sunday ní Darul Ulum li Jabhatil Ulama'i wala imma nísàlẹ̀ kòtò ìjókòó náà kẹnu bàbá tú kẹrẹkẹrẹ kalẹ̀ nípa ọ̀rọ̀ Sheikh Adam fún gbogbo tí ń jẹ́ àwọn ọmọ kéwú táwọn àfáà náà sì ń jẹ́rìí sí pé àtàyè ṣe bọ́ọ̀ tí ń win ní bẹ́ẹ̀ ló ti rí àwọn núktọ̀ kan wọ́n bẹ́ẹ̀ bàbá tẹ́ẹ̀kan júlẹ́gbì bí ààyè ti gbà wọ́n bẹ̀ ní mọ́ ẹni kò ní sáyà tí máa ṣe tẹ̀fsíìrù rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ kéwú tẹ́ bá ti sọ ọdún kan bá ní àwọn ò fẹ́ jàǹfààní ẹ̀ kó lè jẹ́ àlékún mímọ̀ fún àwa ó jẹ́ bí pọ́ǹtì mẹ́ta sá hayyakumullah ẹ̀ ń sọ̀rọ̀ Maulana Sheikh Adam ẹ wá bá adé rí i pé mujaddidu ni wọ́n iṣẹ́ wo ni wọ́n jà dáadáa òun ni iṣẹ́ Sheikh Usman bin Fodio òun ni wọ́n jà dáadáa torí ngbà tí ó pé 100 ọdún lọ́lọ́run mú Sheikh Adam wá ẹ wá ní lẹ́yìn Sheikh Adam kò sí mujaddidu kankan mọ́ ká má retí ẹ̀ ó dà nínú ọmọ kéwù Maulana Sheikh Adam tá a bá rẹ̀ ń tí bá rẹ pé òun fẹ́ di mujaddidu ìwọ náà ọ̀n bẹ́ nínú iṣẹ́ Sheikh Adam tó bá rí bẹ́ẹ̀ yìí ṣe mujaddidu akramakumullah ọ̀sà ọ̀rọ̀ yìí odidi lẹ́gbẹ́ wa báwo ló ti jẹ́ kí ló dé tá a fi lè rí mujaddidu míì mọ́ lẹ́yìn Sheikh Adam ọ̀dà ká tó rí iṣẹ́ wo lèyàn lè ṣe láti di mujaddidu lẹ́yìn Sheikh Adam ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni Nàìjíríà Ọlọ́run fún àwọn àfáà méjì kan ṣàánú wa wọ́n ti lọ àlè lúlú wọn mọ́ alákọ̀ọ́kọ́ ẹ ní àwọn Haúsá òun ni Maulana Usman bin Fodio ó ti wá ó ti lọ Haúsá ò lè rírú ẹ̀ mọ́ ẹláwa Yorùbá Sheikh Adam wọ́n ti wá wọ́n ti lọ Yorùbá ò lè rírú ẹ̀ mọ́ àwọn méjèèjì ní Nàìjíríà lè rírú wọn mọ́ kí ló fà á kí náà ṣe tá a fi lè rírú wọn mọ́ irú iṣẹ́ wo ni èèyàn lè ṣe pé iṣẹ́ yìí ń jọ bí àwọn tẹ́lẹ̀ yìí àmọ́ kò lè bá kèétí rí erípa wọn gan bẹ̀rẹ̀ tí ó bá wọn akramakumullah ọ̀sà ẹlẹ́kẹta ilẹ̀ Yorùbá bó ti kẹnu bó ti gùn bó ti pọ̀ tó yìí how manage ní Sheikh Adam wọ́n bí wọ́n ní ilẹ̀ Yorùbá lóòótọ́ lọ́yọ̀ọ́ tí àwọn tó ṣẹ̀wọ̀n lẹ̀ wá sí Ìlọrin báwo ni wọ́n fi mímọ̀ yẹn so ilẹ̀ Yorùbá papọ̀ báwo ló ti jẹ́ débi pé iṣẹ́ yẹn ló bí Rabitatul Ulama'i wala imma báwo ni Sheikh Adam ti manage láti so gbogbo àfàlẹ̀ Yorùbá papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo kẹ́lìmọ̀ wa ń jẹ́ ẹ̀kan kò sí pàfẹ́ eléyìí ń takò àfẹ́ eléyìí ìmọ̀mú eléyìí ń takò eléyìí gbólóhùn wọn ìkan náà ni how manage báwo ni wọ́n ti ráwọn nǹkan yìí ṣe nílẹ̀ Yorùbá akramakumullah ọ̀sà eléyìí ni àwọn ọ̀rọ̀ tí ẹ jùlẹ̀ fún wa ní jumla wahida ní Darul Ulum àwọn afẹ́kẹ́ bá wa ṣe tafsiru rẹ̀ wahidan ba'da wahidin
وأدام الله دولتكم وأيدكم بنصره حياكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله أهل الله وصحابه ومن والاه. آمين. síwájú kí a tó lọ. حياكم الله. tó bá ti kí àwọn àgbàlagbà ohun èmi tún fẹ́ tún rìpíìtì mà. أكرمكم الله. àmọ́ tí baba Alágége nìkan lè máa tún rìpíìtì. bẹ́ẹ̀ni. torí lílá fi wọn ni ó ti di lázim. bẹ́ẹ̀ni. ó ti di wájibù fún wa. bẹ́ẹ̀ni. Ọlọ́run musa wala nabi Muhammad sallallahu alayhi wa sallam. alekun sọ Ọlọ́run alekun àánú Ọlọ́run wọ́n máa ṣe tiẹ̀ lọ èmi Ọlọ́run wọ́n máa tẹ̀lé ọ ìsìn ní padà àdéhùn tó bá baba Alágége sínú Ọlọ́run kó tó máa pé àdéhùn náà sí. àmín. alibarikola àwọn ènìyàn Ọlọ́run. àmín. ọlá Muhammad rasulullah. sallallahu alayhi wa sallam. mo sọ bí ọ̀rọ̀ tí mo sọ ní Darul Ulum wípé faridu ni mudiru náà Sheikh Adam náà faridu làwọn náà. Masha Allah. lásìkò Mọ̀lánà Sheikh Adam faridu azirihi iná ni Usman bunu ni Malam Nasiru Kabara pè wọ́n nasiju wahadihi wa faridu hasirihi. Malam Nasiru Kabara sì ń bẹ láàfà ńgbà náà tóun náà láàmìlà kan gbogbo Nàìjíríà ó wá gbé faridu fún Sheikh Adam látara iṣẹ́ tó ṣe táwùsọ̀ òrírù ẹ̀ sí rí. baba mudiru yina adama Allahu hayatahu wa binafsihi faridu adal ashir ariru ẹ kódà láti ilẹ̀ Haúsá délẹ̀ Yorùbá ní yàí kò sírú baba Alágége tóní wọ́n bá ń pè kò sírú yàn àwọn èèyàn máa wípé ẹ má pé ò sírú ẹnìkan irú Ọlọ́run nìkan ni ò sí rárá sírú ànábì wà ní sallallahu alayhi wa sallam irú ànábì náà ò sí tábà ní ò sírú ẹnìkan ẹ̀yọ́ wà múrú rẹ̀ wá wò inú gbogbo tí ń jẹ́ kùlàfà pé yàn ń rúlé àwọn àfà tó ti lọ kò sẹ́nìkan tí ìrúlé rẹ̀ tó wá dàbí bàbá tó bí nígbà tí bàbá rẹ̀ ń lùgbà àfi bàbá Alágége tó ní nìkan ẹ gbọ́ bàbá Mudiru ìgbésí ayé wọn tí wọ́n ń lò nù Markaz ní kò dàbí ìgbà tó já sí wípé wọ́n ń rúlé ni. Hafidhahullah. ọ̀tọ̀ ni èèyàn ń rúlé ẹni tí bá ń rúlé gbogbo ntọ́ bá wọlé nínú ilé yóò mọ̀ dàpọ̀ àmẹ́ni tí ń ṣiṣẹ́ ńlé yóò tó máa ná tí ń bá ń bẹ lọ́wọ́ ara rẹ̀ sí ni. bẹ́ẹ̀ ni wàhálà tí baba Alágége tó ní ṣe lérí kí Markaz ó má bàjẹ́ ó ju wàhálà tí Sheikh Adam ṣe tí wọ́n fi gbé Markaz lẹ̀ lọ. Allahu akbar. ẹ lọ́ bá ti máa dédé wàhálà tí gbogbo tí Sheikh Adam fèsì kí Markaz ó tó dúró times 2 rẹ̀ ni baba Alágége tó ní ń ṣe lórí kọ́ má bàjẹ́. Allahu akbar. àbí káwọn máa fi lè yí láàfin wọn ká máa fi ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀. Masha Allah. ọlọ́run mọ́sàbà mọ́ bá wọn. Àmín. bisimilahi rahman rahim li ilafi quraishin ilafi emori lata shita iwasai فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àwọn àlùfáà àgbà tí wọ́n bá wa lálejò ní yàí. أدام الله حياته ودولته. ẹ kàn kí wọn ní ń padà bọ̀ wá dọ̀ wọn. حياكم الله. torí kíkí wọn kíkí kan tí Ọlọ́run ti kí wọn ṣáájú ni. ما شاء الله. Ọlọ́run ò kí ẹlòmíì ń kí rẹ̀. Ọlọ́run ò kí ẹlòmíì. gbogbo ẹni tí bá ṣe ń kíra rẹ̀ yóò máa kàbùkù. Jalla jalaluhu. Ọlọ́run nìkan lọ́ba tó lè kíra rẹ̀ èèyàn gbọ́dọ̀ kí rẹ̀. Jalla jalaluhu. ńgbà Ọlọ́run ò rí káwọn èèyàn kí òun tó bóun ti ṣe tó dá sánmà tó dálẹ̀ tó dá gbogbo èèyàn. níjọ́ náà kọ̀ wá sẹ́nìkan tí ó kì í fún rẹ̀ lọ́wọ́ kí rẹ̀ pé alhamdulillahi rabbil alamin. fatabarakallahu ahsanul khaliqin. òun ló kí rẹ̀. níjọ́ Ọlọ́run ti wá kíra rẹ̀ òun ló ti di èèwọ̀ fún ẹ̀dá láti kí ara rẹ̀. èèyàn ni ó máa kí wọ àbí k'Ọlọ́run ó kí ọ. bẹ́ẹ̀ bá ti ńgbé yẹn bá kọ́lé tó wá ní mo mà dúpẹ́ fúnra mi tí mo kọ́lé yìí dáa ṣe ma kó diwé rẹ̀ nù ni. àwọn èèyàn ni ó sọ pé ilé yìí dáa púpọ̀ Ọlọ́run yóò tún máa kí yín sí. Àmín. ọlá àkídímọ̀ tẹ́ ẹ ṣe fún Maulana Sheikh Uzazili. Àmín. àtẹ̀yí tẹ́ ẹ ṣe fún baba Alágége tó níyì náà. Àmín. Ọlọ́run wọlé àwọn àkídímọ̀ àtẹ̀yí tẹ́ ẹ ṣe gbogbo àwọn àfà Ọlọ́run ò ní jọ́rọ̀ yẹn ó dàrú. Àmín. baba wa Sheikh Abdulrazak Milo. Adamallahu hayatahu.
bàkà qabla an nabki àwọn ti sunkún káwo tó gbẹkún yẹn sun. ká tó gbẹkún yẹn sun. Hayakumullah. wa ta'allama qabla an nata'allam. àwọn ti kéwú kó làwọn ti fi kéwú ṣe dáadáa káwo tó ké. wa tafahama qabla an natafaham. àwọn ti gbọ́ yé tán ti ń lò ó káwo tó gbọ́ yé. wa tabaraka qabla an natabarak. àlùbáríkà ti wọ̀ ọ́ kálùbáríkà tó wọ̀ tiwa. wa khadama qabla an nakhadama. wọ́n ti fara gbolẹ̀ fáwọn àfa erípa tiwọn làwọn náà tó tá fi fara gbolẹ̀. wa ajaba Allahu du'aha qabla an yujiba du'ahana. Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ nígbàdúrà ó wá ní gbígbàdúrà àti ìfaragbolẹ̀ rẹ mo sọ ọ́ nígbàdúrà Ọlọ́run ti wá ṣe tiwọn ṣáájú kó tó ṣe tiwa kìtìwá tó dé. Hayakumullah. wa huwa lana qudwa. àwòkọ́ṣe eré ni wọ́n fún wa o. wa uswa. ẹni tá a gbé síwájú pa fẹ́ jọ ni wọ́n. kọ́lọ́n kọ́ wọlé anabi Muhammad. sallallahu alayhi wa sallam. kọ́ba wa tún kun yé ju báyìí lọ. àmín bàbá. ẹlòmíì ó ti wá lò ó bẹ́ẹ̀ ẹlòmíì yóò wá wà bẹ́ẹ̀ ní fìdí bẹ́ẹ̀ àwọn tó bá wá dé bá yóò máa pẹ́ gan wọn. nínú ntọ́lọ́hún òfin jẹ́ ẹ̀tàn ni pé kò di ẹ̀gàn mọ́nú ẹrù yín. Masha Allah. kò di kéétà mọ́nú ẹrù yín. Masha Allah. kò di kéétà mọ́nú ẹrù yín. Allahu Akbar. kọ́ra bẹ́ẹ̀ bá báyàn jẹ́ ẹ bàjẹ́ alal haqq. lérí òdodo ni kọ́lọ́ mọ́sàájì kí á rí yín pẹ́. Àmín. ara arú ẹ̀ náà ni wọ́n tún wá fi wá kí wa pé kọ́mọ́tì ìdíjọ́ ti yín mọ́ gbọ́dọ̀ kọ́kọ́ wá kí atáyé ṣe náà pé Ọlọ́run wá ní kí wọ́n wá fákà halkọ̀ wa lónìí inú tèmi náà wá dùn kọ́lọ́ ní wọ́n wá fákà rẹ̀. Alhamdulillah. Ọlọ́run kò jẹ́ ká dùn wọn pé àlùfáà wa Khalifa Nuruddin gbogbo gba àjọ máa ṣe halkọ̀ ni gbogbo gba kọ́lọ́ mọ́sàbà wà pẹ̀lú yín alibarikola àwọn ẹni Ọlọ́run báwa tí jọ ń bọ̀ láti fil ayyamil gadira tọ́lọ́run sì jẹ́ ọ̀bàjẹ́ ọlọ́mọ jẹ́ ọ̀bàjẹ́ àfáà wa Sheikh Abdul Hakim gbogbo ẹ̀yin àlùfáà alápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ọ̀rọ̀ Sheikh Adam tó sọ yìí. Hayakumullah sa. ẹ jẹ́ n kọ́kọ́ mú àyà kan wá wípé a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. qul law kana al-bahru midadan li kalimati rabbi لنفد البحر قبل أن تنفض كلمات ربي ولو جئنا بمثله مددا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي ولا جامع لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل لو كان البحر مدادا لو كان البحر مدادا bàbá mú gbogbo odò tí ń bẹ láyé àwa sọ di tàdá wàlẹ̀ àṣejáàrò akilama àwa mú gbogbo ogi tí ń bẹ láyé àwa sọ di kálámù àwa fẹ́ kọ kalimatu rabbi àwọn kẹlímà Ọlọ́run tí ń bẹ lára Maulana Sheikh Adam lànàfẹ̀dà lẹ́bàárò odò ọ̀tàn yọgbẹ kálámù náà gbogbo ẹ̀ ní ògbò kọ́búlà àǹtàn fàdà kalimatu rabbi. ṣáájú kí kẹ́límà Ọlọ́run tó di pé ọ̀tàn kẹ́límà tí ń bẹ lára Maulana Sheikh Adam bàbá ní ká kọ ìgbésí ayé Sheikh Adam kàn wá lábára ni kì í sábára bíi tiwa. Hayakumullah. ń bẹnu àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ̀ ń dá bẹ́ẹ̀ bá nàbí tiwa ni abara lọ́jẹ́ àmọ́ wà lẹ́yìn zakal bashar kì í sábára bíi tiwa yìí a kàn wo awọ ara rẹ ni a sì ń wo òpó orí báwa náà ti rí àmọ́ ìṣẹ̀dá rẹ̀ kì í ṣẹ̀dá ti èèyàn báyìí. Allahu Akbar. àwọn tọ́lọ̀ ń special dá ó specialize dídá àwọn ni. Hayakumullah. Ordinary person ni wọ́n. Hayakumullah. òun ló fà á tó fi já sí wípé wọ́n ìran bẹ́ẹ̀ ń bẹ nínú òkúta tí wọ́n ìran bẹ́ẹ̀ ń bẹ nínú igi tí wọ́n ìran bẹ́ẹ̀ ń bẹ nínú yẹ̀pẹ̀ tí wọ́n kódà ìran bẹ́ẹ̀ a máa bẹ nínú omi tọ́já sí wípé ọ̀wọ́n irú ẹ̀ ni Maulana Sheikh Adam ló fà á tó fi já sí pé ṣáájú rẹ̀ irú rẹ̀ ò sí
ní gbogbo ń tí ń jẹ́lẹ̀ Yorùbá yìí kó tó dé nígbà àwọn ń dé kò sí méjì ẹ̀ nígbà ó tún lọ tán dò ní àríkejì ẹ̀. kó dẹ̀ ti sọ bàbá ẹni kì í ṣe material Nàìjíríà. material Nàìjíríà kọ́ ni Maulana Sheikh Adam. Hayakumullah. àwọn àfa masari ní rí báwọn material masari lọ́lọ́run fi dá Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ tọ́já sí pé àwọn àfa àti àwọn jìnkù àfa ní Saudiya àwọn jìnkù àfa ní masari àwọn jìnkù àfa ní Morocco irú àwọn bẹ́ẹ̀ àwọn ẹni Ọlọ́run yà yẹn a máa tọrọ orú wọn. Hayakumullah. tó bá fẹ́ sunun ọmọ wà ní irú tí mo fẹ́ rè Egypt mo fẹ́ kó o ti yọ ọmọ tó bá fún mi Saudi mo fẹ́ kó o ti yọ ọmọ tó bá fún mi Senegal ìlú alubarika ni ìlú mímọ́ ni Senegal ni àwọn àgbàlagbà máa tọrọ wípé àwọn wòlíì tí ń bẹ wìláyà tí ń bẹ Senegal èyí tí bá ń bọ̀ wá Senegal darí ẹ̀ wáyà yìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ irú èyí tí ń bẹ ní Egypt ń làwọn àwọn tí wọ́n bí baba Sheikh Adamu làwọn tọrọ òun lọ darí wá bẹ́ẹ̀ ni. Alhamdulillah. bẹ́ẹ̀ ni irú èyí tí ń bẹ ń Senegal lọ́lọ́run darí wá láwọn bàbá tó bí Maulana Sheikh Usasi irú ẹ̀ wọ́n tọrọ wá ni. Masha Allah. ẹ̀rí pé Sheikh Usasi bá wò wọ́n bá wọn Senegal tí máa rí nù ni ní Sheikh Usasi lérí wọn. Hayakumullah. ọgbọ́ Akramakumul karim. irú èyí tí ń bẹ ń àti Morocco irú ẹ̀ ni bàbá wa Nakibul Ashrafi tànáà ẹ̀rí pé báwo Nakibul Ashrafi tànáà ẹ̀rí pé wọn Lárúbáwá náà ni wọ́n jọ ẹ̀ máa ríru wọn bẹ́ẹ̀ tẹ́ bá wo Sheikh Adamu ẹ̀rí wípé ntí wọ́n lè tọrọ wa Egypt wọ́n ti lè tọrọ àwọn wa. Masha Allah. kọ́mọ bá wa dàrú la wa gbé àwọ̀ dúdú fún àwọn. Akramakumullah. kọ́mọ wa dàrú mọ́ wọn lọ́wọ́ ó sì fẹ́ dàrú tán mọ́ wọn lọ́wọ́ táwọn Alárúbáwá ní bí yìí bá ṣe là kọ̀ọ̀kan ń bẹ lójú rẹ̀ a bá wí pé wọ́n jí bèrú ẹ̀ mọ́ wa lọ́wọ́ ni. Qul law kana al-bahru midadan li kalimati rabbi. bàbá wa ní a máa fi odò náà kọ kalimatu rabbi àwọn kẹ́límọ̀ Ọlọ́run lànà fi dalẹ̀ bàhárù gbogbo odò ọ̀tàn kọ́bùlà àǹtàn fàbà kalimatu rabbi kó tó di pé kẹ́límọ̀ Ọlọ́run ọ̀tàn wàlá ojú iná bí mi sílẹ̀. kọ́dà bá a tún mú wa tá a tún mú wa kò lè tán a lè rọrọ̀ Sheikh Adamu sọ tán. inú ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀ ń jọ́nà ní Darul Ulum níjẹ̀ ẹ̀ta kọ́hún mo ní Maulana Sheikh Adam mo wá sọ kọ́dà ńgbà mo sọ tí n wá ń gbọ́ padà mo wá rí wípé khata ulizani ń bẹ nínú nọ́kítọ̀ kan bẹ́ẹ̀ mẹ́tọ́ bí khata ulizani ni wá ti rẹ ni tó mi ṣe yẹn tó ra mi ṣe. mo ní Ọlọ́run ò lè dárú Sheikh Adam mà kò sì lè dárú Usmanu Bono Fodio mà kò lè dá àmà wọn khata ulizani ni Ọlọ́run lè dá àmà kò ní í ṣe correction rẹ̀ nù ni. Masha Allah. rẹ ni correct mi. Ọlọ́run lè dárú wọn àmọ́ kò ní dá. wà rẹ ni correct mo correct ara mi. ọgbọ́n lèmi fi máa wu tí n bá ṣe wá sí wà wo gbogbo ẹ̀ látòkè délẹ̀ n bá rẹ ni correct mi wà túnra mi ṣe. Ọlọ́run lè ṣe àmọ́ kò ní í ṣe mọ́. Allahu Akbar. mo wá bí ṣe mọ̀ kọ́ra náà wípé ọdún tí wọ́n bí Sheikh Usmanu Bono Fodio ọdún tó kú 1817 ló kú ọdọgọ́rùn kan tí wọ́n máa wípé ọgọ́rùn kan lónìí iná ni Usmanu Bono Fodio kú 1817 tí Usmanu kú 1970 tí ń pọ́gọ́rùn kan ni wọ́n bí Sheikh Adam ọ̀rẹ́ díẹ̀ síra wọn. ó wá já sí wípé ìrántí Usmanu Bono Fodio zikiru rẹ̀ ó ti ń dàbí ìgbà tí ó ti ń dáúlà fòdíyà ń lọlẹ̀ ó ti yé báwọn. ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀rẹ̀ tí wọ́n fi yí Usmanu Bono Fodio la kọ̀rẹ́ ni gbọ́n gbogbo ilẹ̀ Haúsá ẹnìkan orí ẹ̀rẹ̀ ń gbọ̀n títí 100 ọdún tí wọ́n ń pè Usmanu Bono Fodio ọmọ kéwu Abdulwahabi tó ní Wahabiya ni wọ́n sí Usmanu Bono Fodio sínú Salafi nígbà Abdulwahabi lọ́kọ́ ń kéwu gbogbo ọ̀ràn Haúsá tíra àwọn ti káàkiri ilẹ̀ Lárúbáwá gbogbo ọ̀ràn Haúsá tó fi dọ́gọ́rùn ọdún ẹnì kankan orí yàn àgbà tí Sheikh Adamu dé tọ́já sí wípé òun ló fẹ́ jà dáadáa dáúlà Usmanu Bono Fodio ní Nàìjíríà padà ní ọ̀nà rẹ̀ lẹ́yìn 100 ọdún kan ńgbà wa dé náà ẹsẹ̀ wá ṣe tíra al-Islamu fi Nàìjíríà wà sí Usmanu Bono Fodio al-Fulani
ibi tíra rẹ̀ ni wọ́n ń fa àwọn Lárúbáwá àwọn Saudiya lésì wípé Usman ibn Fodio kò kéwú lọ́dọ̀ Abdul Wahhab ti Najid ẹ̀rí sí rẹ̀ tí ó fi kéwú ń bẹ̀ àkọ́kọ́ ni pé Usman ibn Fodio kò lọ Mákà rí inú gbogbo ìwádìí rẹ̀ láwọn ṣe Usman ibn Fodio lọ Mákà rí níbo wọ́n ti pàdé kò sí àjìrí. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kejì kí Abdul Wahhab dáwùlà rẹ̀ tó wà Najid kó tó bọ́ sínú Mákà Najid lọ́wọ́ àti ọ̀ráyè Mákà kó tó di pé ọ̀ráyè Mákà Usman ibn Fodio ti parí iṣẹ́ òun ti lọ. tí Ádámù ní bọ ẹwà mo wá fi méjì hàn àwọn Lárúbáwá ń pé bọ́ wọ́n ti wá pàdé àwọn Lárúbáwá ní ajẹ́pẹ́ àwọn tó kọ̀ tán lẹ̀ mistake ni wọ́n ṣe òun. Masha Allah. wọ́n wá pa ìtàn ni rẹ̀ tí Ádámù lọ pa ìtàn wọn rẹ̀ lọ́wọ́ gbé hakíkà kalẹ̀ ẹ wá dákun torí Ọlọ́run ṣé mo jádìdù kọ́hún. làwọn Haúsá fi wá sọ̀kọ́ ni wọ́n fi gbà wípé àlìjànú lè gbèsè tá a jẹ Usman ibn Fodio ọ̀tá àrísàn Ádámù ọmọ Ìlọrin lọ́wọ́ san Ọlọ́run fèrè jì mí bí ṣe ń wíwùn bá a ti ń dákọ̀ wọn. sọ wá rí wípé ìjọ sí Ádámù ti wá lọ nísìn Naam. tálẹ̀ wá rí tẹ́lẹ̀ wípé ọ̀fẹ́ dàbẹ́ títí dòní. ètò mo fi ní kò lè sí mọ́ òun ni wípé kọ́lọ́hún ò ní í ṣe é mọ́ òun ni wípé a ti wà nù akhiru samani. Allahu Akbar. nǹkan tí ń kásẹ̀ ńlẹ̀ ń gbà tí nǹkan múra tí ó kásẹ̀ ńlẹ̀ ó ti yé báwọn nǹkan tuntun ò ní wá mọ́ gbogbo ohun tó ti tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kú kọ́ máa gbó lóku nǹkan tuntun ò tún kò ní wá mọ́ Mọ̀lánà Sheikh Adamu la fi síìlì ibẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá wá dé lónìí kó tó lè wí pé òun ó lépa bá Sheikh Adamu ó gbọ́dọ̀ mú nǹkan míì wá tí ò ní fara pẹ́ nǹkan kan lára Sheikh Adamu bí ọba dálé kéwúlẹ̀ ẹ̀yà kí Mọ̀lánà Sheikh Adamu nísìn gbogbo à ń wọṣọ à ń jòkólé dẹ́ksì à ń ṣe gbogbo ní sọ̀míyà yìí ó ti yé báwọn Mọ̀lánà Sheikh Adamu ni wọ́n dá a lẹ̀ madrasa ní sọ̀míyà bó ti ẹ̀já sí pé ń di fanfa pé báyìí ní bẹ́ẹ̀ kọ́ àmọ́ àkíkàlà amúrùnú ni bó ti rí nu àwọn dá a lẹ̀ ókè ẹni tí ó bá wá dá tiẹ̀ lẹ̀ tó fẹ́ àfi kọ́ yàtọ̀ sí Sheikh Adamu òun ò tún gbọ́dọ̀ máa ó yẹ kú ẹni tí ó bá dálé kéwúlẹ̀ tí ó jẹ́ pé tí ẹ ó tún wá yàtọ̀ wọ́n yẹ kọ́ dálẹ̀ kọ́ máa wọ singlet lọ lé kéwú àbí kọ́ máa lè kọ́ wọn kéwú lérí igi àbí kọ́ máa lọ nú omi kọ́ máa lè kéwú mbẹ́ láwa ni òun náà tún gbé nǹkan míì tuntun wa kò sí tuntun kan lójú ọ̀run mọ́ nísìn a máa fọ èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Masha Allah. èyí ò jẹ́ kan inú ọ̀rọ̀ tí ọ sọ tó béèrè òun ni wípé bóun ni Sheikh Adamu ti ṣe tó fi já sí wípé wọ́n fi tó ń jọ máa lọ ni tó fi wá di pé wọ́n wá rí rábítà gbé kalẹ̀ sílẹ̀ Yorùbá táwọn ilẹ̀ Yorùbá sì gbà lọ́wọ́ wọn tí wọ́n tẹ́wọ́ gbà ilẹ̀ Yorùbá sì ní wọn ẹ̀yìn fẹ́ kọjá pé ẹnìkan wá láti Ìlọrin yóò wá gbé nǹkan kan kalẹ̀ àbí yóò wá kọ̀ǹtúrò àwọn fún nǹkan kan àmọ́ ti Sheikh Adamu yàtọ̀ Masha Allah. yàtọ̀ fún pé Sheikh Adamu jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n tọ́lọ̀ ní pé Ìlọrin ni Ọlọ́run fi ṣe ibùjókòó àwọn tó bí wọn tí wọ́n ṣe táwọn náà wọ́n tọ́ Sheikh Alimi wá sí Ìlọrin kọ́lọ́run tó wá ní Sheikh Adamu ọmọ jẹ́ àlè lórí Masha Allah. àyè bẹ́ẹ̀ kọ́ Naam. wọn ojú orí wọn sì ń bẹ lọ́yọ̀ọ́ dì sí. náà báwo ló ṣe wá já sí wípé Sheikh Adamu ó ṣe rí nǹkan báwọn láti gbé rábítà kó so ẹnu gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá kí wọ́n sọ wọ́n dọ̀kan kó fún wọn ní wáhádà èyí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ntọ́fà tó fi rí bẹ̀ ni pé gbogbo kéwú tí Sheikh Adamu ké ilẹ̀ Yorùbá ni wọ́n ti ké Sheikh Adamu ò kéwú ńlọrin ilẹ̀ Yorùbá wọ́n ti kéwú àmọ́ àwọn àfa àtọkọ wọn ọmọ Ìlọrin ni wọ́n. Masha Allah. ọgbọ́ Àgbọ́yé. Sheikh Adamu ò kéwú ńlọrin Ìlọrin. bá nù tán pé Sheikh Adamu wá jókòó ńlọrin wá kéwú ilẹ̀ Yorùbá wọ́n ti kéwú àmọ́ àwọn àfa àtọkọ wọn àwọn àfa Ìlọrin ni wọ́n táwọn ṣe dáwà lọ ilẹ̀ Yorùbá àbáwá àfẹ́sìn Ìbàdàn ni wọ́n wà Rahimahullah. àfa Umaru Agbaji Èkó làwọn wà bàbá Sheikh Adamu akéwú ń bàdàn lọ́dọ̀ àfẹ́sìn tí wọ́n ń jọ máa lọ́rin wọ́n kú òlùmbẹ̀ wọ́n lọ sẹ́kọ̀ọ́ wọ́n dọ́dọ̀ bàbá Umaru Agbaji táwọn náà ń jọ máa lọ́rin wọ́n tún kéwú lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ Ìbàdàn ilẹ̀ Yorùbá Èkó ilẹ̀ Yorùbá
àyè bẹ́ẹ̀ kọ́ Na'am. àwọn méjèèjì ni wọ́n wá san lẹ́san Allahu akbar. ẹ̀san tí Ádámù san aré Èkó l'Agége tí wọ́n gbé bẹ̀ ni Allahu akbar. níjọ́ sí Ádámù ti gbé Markaz s'Agége òun jọ òun lè kó ti ní ló ti tún ní prestige jù yìí tó ní tẹ́lẹ̀ lọ Masha Allah. torí báwọn Lárúbáwá bá fẹ́ sọ̀rọ̀ Sheikh Ádámù Markaz rẹ̀ tó bá fẹ́ dákọ̀ rẹ̀ gbogbo lẹ̀ Lárúbáwá èkúmẹ́ Lagos ń wó pè ó ti yé number 1. Masha Allah. èwo náà wá fi sẹ̀san fún Ìbàdàn Ìbàdàn. òun náà ní Rábítà tí wọ́n lọ gbé headquarter rẹ̀ sí Ìbàdàn ni Jalla jalaluhu. pé Ìbàdàn yìí láyé headquarter torí bẹ́ẹ̀ náà lèmi náà ti kéwú lọ́dọ̀ àfẹ́sìn tí ń jọ máa lọrin náà fi wá sí ìhùn ìwá fi sílẹ̀ Yorùbá pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti ké bó ti ẹ̀já pé kéwú lọrin náà ni àmọ́ kìí sì lọrin gan ni wọ́n ti jòkó ké ibi àwọn ti jòkó ké òun náà ibi Ọlọ́run fẹ́ á ti lò ó náà nù òun ni wọ́n fi gbé Markaz wọn kalẹ̀ lọ́jọ́ tó fi jẹ́ pé gbogbo àwọn àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ ń kéwú tí Sheikh Ádámù kọ́kọ́ pọ̀ mímọ̀ sí tí wọ́n kọ́ jàǹfààní mímọ̀ Sheikh Ádámù tí wọ́n jèrè rẹ̀ ilẹ̀ Yorùbá ni Àtọ́kọ́ gbà ní fẹ́lifẹ́li. àwọn tó kọ́ gbà ní fẹ́lifẹ́li Hayyakumullah. ilẹ̀ Yorùbá ni Karakumullah. nígbà tí kinní wọn tí ń hó lọ́wọ́ tí bàbá ń retí ibi tí wọ́n pọ̀ sí tí wọ́n rí àwọn ilẹ̀ Yorùbá ni Àjì Ádámù ó ṣe ń jọ máa lọrin yáà ṣe wá kó gbogbo nǹkan fún wọn nílẹ̀ Yorùbá tán òun lọ́fà àti gbogbo àwọn tìlọrin náà ń pè ẹ̀yin náà lọ́dọ̀ ẹlẹgbà tí yín náà Masha Allah. ìbọn máa wá ní yáà ṣe wá kó fáwọn ilẹ̀ Yorùbá tán kọ́dà àwọn àgbàlagbà àjọ náà wọn ní Àjì Ádámù wọn ní gbogbo ilẹ̀ ẹgbó ní nǹkan kéwú tí Ádámù sì fún wọn ó sì fún àwọn tó ń bẹ̀ lẹ́sìn pé ẹ sọ bí tí èsè gbó gbogbo ilẹ̀ náà igbó gbogbo ẹ̀ náà kó tó dìlú Allahu akbar. pé lẹ́yìn Mákà nìkan tí ń jẹ́ ìyá àlú gbogbo yòókù igbó ni Mọ̀lánà Sheikh Ádámù sọ bẹ́ẹ̀ Rahimahullah. kéwú tí wọ́n wá kọ́ wọn èyí tó wá já sí wípé Ọlọ́run ó ní Sheikh Ádámù náà wà á ṣẹ́kù inú tó mú wọn ṣẹ́kù lónìí tó mú Sheikh Ádámù ṣẹ́kù lónìí títí lọ tí àwọn àfáà Ìlọrin náà ti ọmọ lọ àti ìpadà wá Sheikh Ádámù náà wípé ẹ fún mi láwọn ọmọ tiyín náà kí n kọ́ wọn kí n kọ́ màlúù mi náà ó ti yé báwọn ìwà kọ́ wọn ni ń bẹ́nu àti Darul Ulum tí Sheikh Ádámù padà wá gbé kalẹ̀ wípé ọ̀dà bẹ́ẹ̀ bá lè máa gbogbo yín ọ̀bá lè máa wá ẹ̀mọ ẹ̀jẹ̀ ń kọ́ àwọn tí mo ti sùn jiná ẹ̀jẹ̀ mú wọn wá sì ní máa fa alẹ́ Yorùbá nínú àwọn tí mo ti sùn jiná kọ́ máa di pé tó bá dọ̀la wọ́n padà wá ní báwa náà kọ́ yín kéwú lọrin jẹ́ mú Yahaya tí ń jọ máa lọrin Masha Allah. Akramakumullah. ìdínú tẹ mú ṣe wíyàyà pété ń bá ní kí n máa fa nílẹ̀ Yorùbá yóò wá di wípé wọ́n ní Sheikh Ádámù kọ́ wa ń kéwú ẹ̀yìn lọrin àbáwa náà kọ́ ẹ̀yìn náà ń kéwú wọn lè jẹ́ mú Yahaya ìwọ lè pilẹ̀ fún wa Darul Ulum yẹn ó wá já sí pé Ìlọrin yìí iná ló wá já sí wípé bẹ́ẹ̀ nìkan lòun ṣe àìmọ̀re sí ilé Sheikh Ádámù lónìí tó ń jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ọmọ Ìlọrin ọ̀sà ìmọ̀re Alhamdulillah. èyí òun jẹ́ ọpẹ́ kan tádà Alhamdulillah. ọmọ Ìlọrin ọ̀sà ìmọ̀re Sheikh Adam. sí Sheikh Ádámù Alhamdulillah. so bí Mọ̀lánà Sheikh Ádámù ti sínú wọ́n fi wá kó gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá jọ wípé ẹ jẹ́ àṣọ̀kan ó ti yé wọn ilẹ̀ Yorùbá ọ̀ wá kọ̀ wọ́n kí ló jí wọ́n kọ̀ wọ́n ni wípé wọ́n lè ṣe pé Sheikh Ádámù yìí ṣe Haúsá Sheikh Ádámù yìí ṣe Fúlàní Sheikh Ádámù yìí ṣe Tápà Sheikh Ádámù yìí ṣe Ìgbò ọmọ Yorùbá ni ìwájú ọmọ Yorùbá wọn ni Yorùbá asli nípìlẹ̀ òun ni wọ́n fi tẹ́wọ́ gba Sheikh Ádámù pẹ̀lú fíkìrà tí Rábítà tán mú wá wípé ọmọ Yorùbá ni ọ̀yá kó àjọpọ̀ kádọ̀kan ni wọ́n fi gbé Rábítà kalẹ̀ tó fi wá rí báwọn. Allahu Akbar. ẹn jásí pé nìsín gbogbo tí ń jẹ́ láti rí baba Lágége tòní o ti yé báwọn ní Rábítà o ọmọ Yorùbá ni baba Lágége ní Rábítà kí ẹ mọ̀ pé wọ́n ọmọ Yorùbá ni wọ́n wọ́n yẹ sọmọ Haúsá so bí Mọ̀lánà Sheikh Ádámù ti ṣe nù kọ̀ wá sí gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá láti yàyẹ dé gbogbo lẹ̀ Yorùbá kò sí bí inú ilé ọ̀hún tó jẹ́ ilé ìpìlẹ̀ tí ò sí dúkìá Sheikh Ádámù ń bẹ. Allahu Akbar. kò sí gbogbo lẹ̀ Yorùbá ilé tó jẹ́ ilé ìpìlẹ̀ o
ẹni bá ní kò sí dúkìá sí Ádámù inú ilé tàwọn á wá bí wípé ọdún wo lé yín dìde tí ń jẹ́lé. Allahu akbar. ìdá àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnu ajẹ́pẹ́lẹ́ yé ṣèpìlẹ̀ nu ni bọ́ bá jẹ́ ilé ìpìlẹ̀ nílé yín ó gbọ́dọ̀ bá ọwọ́ Sheikh Ádámù inú tùrásù àwọn bàbá tó bí yín torí gbogbo lẹ̀ ńgbà sí Ádámù ọkọ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ńlọrin yà yìí wọ́n wọ inú ilé kọ̀ọ̀kan káàkiri láti gba ìtàn àwọn àgbàlagbà tí wọ́n ti lọ láwọn àfà. Allahu akbar. wọ́n á kó jọ wọ́n sọ di tírà òun ní ń jẹ́ Lamahatul Ballori fi mashahiri ulama Ìlọrin kò sílé àwọn àfà tí wọ́n dákọ àmọ́ wọ́n délé àwọn àfà kanjọ́ náà táwọn ń wí pé má sọ̀tàn lé wa wọn ò mà pọ́n fẹ́ gbé sí gbogbo àgbáńlá ayé táyọ̀ mọ̀ ni gbogbo ilé tí wọn ò ti sọ tún wọn ní má sọ̀tàn lé wa ilé ọ̀hún náà nísìnyẹn nìkan ò sì gbókù ẹ̀ mọ́. àyèmáyé ilé táwọn alárúbáwá ti mọ̀ tí wọ́n bá kí n ka tírà lórí gbogbo tírà ní bẹ́ẹ̀ lẹ̀ lárúbáwá ẹ máa bá aláwọn aláìbírì káàkiri láwọn maktaba bàbá wa ṣe yíwọ̀n tán sí Ádámù ní ètò ẹ jẹ́ ń bọ́ sílẹ̀ Yorùbá wọ́n wá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kò sílùú tí bàbá ṣe Ádámù dé tí wọ́n tọwọ́ bọ̀ wọ́n sì ń béèrè ilé kọ̀ọ̀kan àwọn ìmáàmù kọ̀ọ̀kan àwọn àfa kọ̀ọ̀kan láwọn jìnkò àfa bàbá ṣe bẹ́ẹ̀ wọ́n béèrè bẹ́ẹ̀ wọ́n wá ṣe tírà wọ́n wá sọ ọ́ di Nasimu Sọba ọgbọ́ ayakumullah. Nasimu Sọba so wọ́n wá ṣe tírà náà tí wọ́n dákọ̀ gbogbo ilé wọn níbo ṣe Ádámù wá ní dúkìá sí báwọn wọ́n ṣe ní dúkìá ńlẹ̀ kó wá nílọrin bẹ́ẹ̀ ni wọ́n ní dúkìá ńlẹ̀ kó wá ní gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí kò sẹ́ni ó ṣerú ẹ̀ ṣáájú ẹ̀ òun náà ni àkọ́kọ́ ẹni ọkọ̀ ṣerú ẹ̀ gbogbo ẹni tí ọba wá sí lẹ́yìn tí wọ́n nísìn tíra àti wọn ni mọ́ríjáwù tiẹ̀ ní tí ò ní jọ jẹ́ tuntun nù torí bí tíra sí Ádámù ni mọ́ríjáwù tiẹ̀ kò sẹ́ni kan tó ṣáájú sí Ádámù mẹ́ ẹ̀ ń bọ̀ wá mú ẹ̀rí wá lórí àwọn nǹkan tí ń sọ yìí. so wọ́n ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn làkọ́kọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ńlọ níyà yìí àwọn làkọ́kọ́ torí àfáàgbà kòkòrò táwọn ṣe akhbarul qurun ó ti bá wọn fi umara abiladi Ìlọrin àwọn ọba nìkan làfáàgbà kòkòrò ni wọ́n dákọ àwọn ọba wọn ò dákọ àwọn àfà Sheikh Ádámù wa gbé ti àfáàgbà kòkòrò wa tó ti fẹ́ dàbí ìgbà tí n ti ń lọ nù zijilu nesiad ó ti fẹ́ di tí wọ́n gbàgbé Sheikh Ádámù wa lọ lé àfáàgbà kòkòrò ẹ mú turasu bàbá àgbà wa mo fẹ́ sọ di ti gbogbo ilẹ̀ Lárúbáwá mà wípé àwọn àfáà tí wọ́n ti lọ nílọrin lánàá ní sẹ́ńtírù ẹ̀yọ̀ kan àwọn tó àwọn àfáà ilẹ̀ Lárúbáwá ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ́n mọ̀ tó tún jù wọ́n lọ ni wọ́n fi wá gbé tírà ni wa wọ́n sọ di kìlọ̀ kọ́ rẹ̀ àwọn ẹsẹ̀ wa fi tàwọn àfáà lọrin kún tẹ́nìkan ò sọ̀tàn àwọn àfáà lọrin ṣáájú wọn. ọgbọ́ ayakumullah àgbọ́yé bàbá. bàbá ṣe yíwọ̀n tán bàbá Mílò ngbà wọn parí èyí wọn tán ni bàbá wa ní ké tán mo ti ṣe tilẹ̀ Yorùbá mo ṣe ti lọrin mo á fẹ́ pa gbogbo ilẹ̀ Haúsá pọ̀ gbogbo ilẹ̀ Haúsá yẹn papọ̀ mọ́ Yorùbá àti gbogbo ntí okun ó tún kù tilẹ̀ Haúsá ni wọ́n fi wá sí alìsílámù fi Nàìjíríà alìsílámù fi Nàìjíríà látara àníyàn tí ṣe Ádámù ní wọ́n sí alìsílámù fi Nàìjíríà ní 1950 iná ni wọ́n gbé jáde Markasi gan ò tí ì dé ọkọ̀ ọdún méjì tí Markasi ó dé ní ṣe Ádámù sí àlùfáà fi Nàìjíríà ìwásàlẹ̀ Islam fi Nàìjíríà ni tíra àwọn òun lọ́wọ́ star Sheikh Ádámù. Allahu Akbar. ibi tíra àwọn ni bàbá ti ní star òun ló polongo wọn wọn ò fowó ra yìí bàbá ò fowó rọ láwọn ò sì fowó ra yìí torí nígbà náà kò sówó kò sí nǹkan kan àmọ́ tíra ni lọ́wọ́ fà wọ́n jáde ni wọ́n fi di àfa àgbà Nàìjíríà gbogbo ìgbà tí wọ́n ṣe al-Islam fi Nàìjíríà tá à ń wí Mọ̀lánà Sheikh Ádámù ìpógójì ọdún. Allahu Akbar. wọ́n yẹ pọ́nmọ ogójì ọdún níjọ náà kówó yẹ èjì rẹ̀ lónìí ẹni ó ti lé láàdọ́ta ẹni tí wọ́n gọ́ta lọ ẹni ó ti pọ́ gọ́ta jẹ́ ìwọ ti rí nǹkan tí Sheikh Ádámù ṣe láyé tí ìpógójì ọdún yìí tó ti rí ṣe láàdọ́ta rẹ̀. Allahu Akbar. lẹ́fù máa wípé wọ́n yàtọ̀ sí wa tíra àwọn lọ́wọ́ mú bàbá di ẹni àyè ńgbọ̀ wá rí báyìí jẹun wá dá ilé kéwúlẹ̀ kí n fi ìmọ̀ mi ṣe sàárà fáwọn èèyàn sàárà ni Sheikh Ádámù fi kéwú ṣe ló jẹ́ wọ́n ṣẹ́kù. Allahu Akbar. wọn ta kéwú fáwọn èèyàn. wọn ta kéwú bàbá ọ̀tá
wọ́n fi kéwú ṣe sàrà ni ẹ wá gba sàrà lọ́wọ́ di ntọ́ dà lónìí. alhamdulillah. bí ṣe Ádámù ti ṣe nǹkan wọn. radiyallahu ta'ala. àmọ́ níyàn lọ ṣáájú ẹ̀ àníyàn pé ìfẹ́ káwọn àfa tí wọ́n lọ ńlọrin ìfẹ́ kí wọ́n parẹ́ wọ́n fẹ́ jìnnà tí wọn sínú tíra ìfẹ́ káwọn àfa alẹ́ Yorùbá parẹ́ wọ́n fẹ́ jìnnà tí wọn sínú tíra ìfẹ́ kí àwọn àfa Nàìjíríà wọ́n parẹ́ àtà àwọn àfa Haúsá kọ́dà bàbá tún fò wọ́n tún fò sí Ghana wọ́n fò sí Mali wọ́n fò sí Abidjan wọ́n fò sí Senegal wọ́n fò sí Kútọ́nù gbogbo bẹ́ẹ̀ ni bàbá tún fò sí láti máa dákọ̀ ìrántí àwọn ẹni ìhun ẹ dákun torí Ọlọ́run ẹni tí ń jí ìrántí àwọn òkú tó ti kú ṣé ìrántí tiẹ̀ náà wá kú. kẹ́nìkan wá nígbà náà wípé òun fẹ́ kí ilé kéwù bàbá òun láyé ṣe márkàsì òun fẹ́ ó dìtàn tí ọ̀dà ó lè dìtàn tí ọ̀dà torí ṣé Ádámù ọ̀sọ́ ayé àwọn àáfàá tí wọ́n ti lọ kó tó dé ọ̀sọ́ wọn dìtàn tí ọ̀dà. Allahu Akbar. bàbá ọ̀rá jarú èyí hùn òun ni wọ́n fi ń lé márkàsì dòní tí wọ́n fi bá. wọn ò sì lè bá. so o get bẹ́ẹ̀. akramakumullah. bí ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Ádámù ti wá nínú ni bàbá tó wá ṣe nǹkan kan lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ ń kéwú tán pọ̀sọ́ ń gbé bàbá ń pè markasi òfùdí kàrúhí àyíbẹ̀kọ́ ńgbà bàbá wíbẹ̀ tán láwọn fi ẹ̀mí àwọn ya markasi báwọn bá tún kú gan-an ẹ̀mí àwọn ó sì máa wà ń bẹ̀ kọ́ má tẹ̀lé àwọn lọ wọ́n sọ pé ẹ̀mí mi má tẹ̀lé mi lọ tí ń bá lọ bọ́dì mi ni kọ́ lọ ẹ̀mí mi ò gbọ́dọ̀ tẹ̀lé mi ẹ̀mí wọn ò sì tẹ̀lé wọn lọ ńgbà wá wíbẹ̀ tán bàbá tó wá bẹ̀rẹ̀ pé látara ìfẹ́ tí wọ́n ní sí markasi ni bàbá tó wá ní markasi kunta antal muna markasi ji'tana bil huda wa dhana kaumana min ama khalizan kaumana min rada tahataku lil hima zirbina lirruki wal ula لا للسماء بالعلوم والنظام والعمل للزمان òsílẹ̀ kéwú àwọn tí ó bá markasi ma wájú láàmà bá wàláhì wájú láàmà bá farabalẹ̀ àfá wàláhì wájú láàmà bá àbú kan àtànkankan àmá wàláhì bọ́lọ̀ ti ṣe Sheikh Ádámù nù ni. àbúlé kéwù mi àfẹnu yẹpẹrẹ rárá o kó wá náà ló tóbi ló sì dáa. kódà kábùkù bá fà mí. wàláhì. àmọ́mọ́ríkàsì o wájú ni ó máa wà. torí wípé n tí Sheikh Ádámù ti kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ni pé òun ju ẹ̀mí mọ́fẹ̀mí mi yá ọ táǹfẹ̀mí rẹ̀ yálé kéwù ẹ̀rí. Allahu Akbar. kí Sheikh Ádámù tó dé. ọwọ́ àṣebẹ̀ tán wá ń pé ẹwu ìfẹ́ tó ní sílé kéwù rẹ̀ ni wọ́n ń pè ẹwu nǹkan markasi ẹwu nísìbà yẹn. markasu mi tí mo ní mo ti bùn lẹ́mìí mi ẹ̀mẹ́ta wọ́n pè markasi ẹ̀mẹ́ta káà pé yàn tí yàn fi gbọ́ ni alẹ́ mi ló mọ̀ pé ọ́ alẹ́ mẹ́ta bàbá ní kúnta antalimuna markasi ẹ̀wẹ̀ kúnta antalimuna mo fẹ́ lówó ìní ìfẹ́ mo fẹ́ lọ́lá ìfẹ́ mo fẹ́ kí wọ́n máa pẹ́ Ajé Ádámù ní bọ̀ ìfẹ́ mo fẹ́ iyì ìfẹ́ gbogbo nǹkan ìfẹ́ ìwọ gángan ní nfẹ́ antalimuna ìwọ gángan ní nfẹ́ ìfowó bàbá ti sọ́rí pa àwọn òfowó bàbá tó ní kọ́lọ̀ ọmọ bùnmi lówó ìwọ gángan ní nfẹ́ ìwọ markasi ẹ̀wọ̀n nǹkan antalimuna gbogbo tí pé ń rò láyé ń rò nǹkan kan mọ́ ìwọ yìí gángan ní rò jìtànà bil huda wa dhana wọ́n ló gbé ọ̀nà àmà wá fáyé wa dhana àtàwọn nǹkan táyé ọmọ àrí tí wọ́n máa wípé eléyìí dá ìwọ́n ló gbé wá kaumana min ama gbogbo tí ń jẹ́ ìran kí là ń pè àìrí nàrí nǹkan kójú yẹn ó dúdú kọ́ máa rí nàtírà gbogbo ẹni ọba ti wọnú rẹ̀ kéwú máa sí fatihu fún kójú rẹ̀ ó gùn kọ́ máa rí tíra jẹgbẹ́ rẹ̀ lọ. èwo ni ń bọ̀ lọ́lọ́hún khalidhan kaumana min rada gbogbo ẹni wọ́n bá ti wọnú rẹ̀ kéwú
gbogbo rọ̀dá àwọn àgbákò tí báni tí wọ́n fi ń wí pé lágbájá kan kéwu ni kọ̀sá àlùbáríkà lára rẹ̀ yọ́kù lára tiwọn gbogbo ẹni wọ́n bá ti kéwu nù rẹ̀ kó sì máa dèèyàn ta ló kéwu mọ́ríkàsì lójú lọ́wọ́ Sheikh Adama tí ó dèèyàn ta ló tún wá ké lọ́wọ́ bàbá tòní tí ó dèèyàn. wahmina tahta kullil hima. bàbá wa ní wahmina tahta kullil hima ọgbà rẹ̀ hima rẹ̀ yẹn tún gbé wa síbẹ̀ gbogbo àwọn èèyàn máa bá wa jagun torí rẹ̀ torí ìwọ mọ́ríkàsì yìí àwọn èèyàn máa bá wa jà nítorí rẹ̀ o ti yé báwọn bàbá ti rọ̀ làkàlẹ̀ o ti yé báwọn gbogbo ẹni tí bá wa ń bá wa jà ni ìwọ sá gbé wa sábẹ́ himaya Ọlọ́run gbé wa sábẹ́ rẹ̀ má jẹ́ pé ẹnì kankan ká wa. Serbina lirruqi wal ula. Serbina lirruqi ẹ̀wọ̀n kan Sheikh Adamu ni wọ́n mọ́ríkàsì Serbina ọ̀ya nso mú wa nso lirruqi mú wa nso ń bi tọ́ ga torí bi tọ́ ga ìbẹ̀rẹ̀ à ń gbé ọ lọ máa gbé wa nso ń bẹ̀ à ń tẹ̀lé ọ lọ jájọ́ máa lọ bí ọ ga. Khusbi aidin wara mú ọwọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti wọnú rẹ̀ wá kéwu na ọwọ́ wọn sókè kó ju tẹgbẹ́ wọn lọ kí mà wọn ó ju tẹgbẹ́ wọn lọ kálíbáríkà wọn ó ju tẹgbẹ́ wọn lọ kí wọ́n máa wí jẹgbẹ́ wọn lọ kí wọ́n máa sọ jẹgbẹ́ wọn lọ kí wọ́n máa fa jẹgbẹ́ wọn lọ kó hùn wọn ó tún dùn ju tẹgbẹ́ wọn lọ. bil ulumi wan nisab pẹ̀lú ẹ̀wọ̀n kan ṣé Adamu wọn bil ulumi wan nisab nǹkan mẹ́ta iná ni mo wá gbé sọ́dọ̀ rẹ̀ al-ulum ìmọ̀ mo fi ọmọ tinú rẹ̀ jáde wan nizam nizam bí tí ń lọ láyé òde òní tó bí nizamiya nù ni kò sí ní tí ń jẹ́ nizamiya ń bò mí Sheikh Adamu ní kẹ́lìmà nizamiya kọ́kọ́ jáde ní ẹnu rẹ̀ bá a ti ṣètò rẹ̀ yìí jẹ́ tó náà máa lọ wal amal bá a bá ti wá kéwu gbogbo ẹni bá ti kéwu yà yẹn jọ ń kálukú orí ibi tí ó ti lo kéwu rẹ̀ kò sẹ́ni ó kéwu Sheikh Adamu tí ò rí lò. Lezama ẹ̀wọ̀n nǹkan lezama up ìtumọ̀ lezama nù Sheikh Adamu sọ down fún mọ́ríkàsì up ni wọ́n sọ fún ọlọ́fà tí fi wà up ẹni ọlọ́run bá wá ní báyàtà mọ̀lánà ṣe òsásìlì ní ọlọ́run bá wá kẹ́sì òsásìlì ó ní ọlọ́run sọ fẹ́ nìkan pé up wọ́n wá ní down ó ní up ọlọ́run òun ní ọmọ ṣiṣẹ́ down ti ẹ̀wọ̀n ní ṣiṣẹ́ ntọ́ fàánù tọ́lọ̀ ń fi ṣe bẹ́ẹ̀ fún mọ̀lánà Sheikh Adamu. Alhamdulillah. naam kí torí ìníjọ́ ọ̀pọ̀ púpọ̀ lónìí jẹ́ n fi ṣẹ́jú mẹ́wàá sí kí àwa gbádùn bàbá wa Sheikh Abdulrazak Melo. ibì kan bẹ́tẹ̀ tí tọ́ọ̀chì. naam. Sheikh Adamu àfáà mẹ́ta la gbọ́ pọ́n ní báwa àgbà ní àgbàjì Sheikh Umar àlùfáà wa àgbà ní ẹ̀sìn àlùfáà wa àgbà Sheikh Adamu Namaji. ẹ ti wá sọ ẹ̀san tí wọ́n sàn Ìbàdàn fún àlùfáà wa ẹ̀sìn ẹ ti sọ ẹ̀san tèkó fún àlùfáà wa Umar àgbàjì àmọ́ ẹ̀ tí ì sọ ti Sheikh Adamu Namaji. ẹ mà pé ọmọ Kánò ni Adamu Namaji torí ẹ̀san òun náà àwọn ẹ̀sìn Islam fi Nàìjíríà ẹ̀san òun náà ni káwùsá máa la ṣíìtì àwọn. ẹ̀san òun náà wọ́n san fún wa ẹ̀san òun náà wọ́n san fún wa. akramakumullahu sa. Mọ̀lánà Sheikh Adamu ṣe tírà méjì rahimahullah. wọ́n ṣe méjì tẹ wọ́n ṣe al-Islam fi Nàìjíríà 1950 lọ́jáde 1947 náà bẹ̀rẹ̀ ọdún mẹ́ta ni wọ́n yanjú ẹ̀. wọ́n ẹsẹ̀ wá di 1967 tí ń jẹ́ bí ọdún mẹ́wàá tí wọ́n bẹ̀rẹ̀ ti Islam fi Nàìjíríà tí ń jẹ́ ọdún méje títọ̀ ọ̀hún jáde 1967 wọ́n ẹsẹ̀ tún wá sí tírà Misbahu Dirazati al-Adabiyya fi diyari Nàìjíríà méjèèjì náà wà lọ lè gbé fún Usmanu bunu Malam Nasiru Kabara pé kọ́ sí tẹkirizu ẹ̀ baba wa ń sọ bí muqaddima Tabatil Ula ibẹ̀ mo fẹ́ kọ́ bá ń lọ farabalẹ̀ eléyìí ni Mufaddal fẹ́ kà ní Darul Ulum àmọ́ dáàrú yẹn ń gbà mọ́ wà ń Darul Ulum ń gbà mọ́ wọnú ọ̀rọ̀ tán ìrìn náà rí kí ọmọ kéwú ọ̀ka nǹkan kan mọ́ gbogbo èyí tí ń bẹ lérí mi ní ń dalẹ̀ èyí tó wá fẹ́ kànjọ́ mo wá fẹ́ kọ́ ọ̀ka nìṣẹ́ gẹ́gẹ́ bí pé wọ́n lọ fẹ́ kànjọ́ náà. Laqad alaytu ala nafsi. Mọ̀lánà Sheikh Adamu bi tọ́bọ̀ Misbahu Dirasati al-Adabiyya tí Mọ̀lánà Sheikh Adamu ṣe tí wọ́n gbé fún Malam Nasiru Kabara pé kó wù kó kọ́rọ́ jáha rẹ̀ kó sì ti tẹ̀kiri ṣe kó sọ̀rọ̀ lórí ẹ̀ tó sì sọ̀rọ̀ tó ní eléyìí ọkọjá ń táwọ̀ ọmọ Haúsá gan-an ọkọjá ń táwì àwọn ibi tá a tún rí náà rí wọ́n tó ọjọ́ ọmọ Yorùbá rí náà rí. Bàbá Sheikh Adamu wa ń sọ bí muqaddima rẹ̀ ń jọ́nà wípé laqad alaytu ala nafsi Sheikh Adamu ní mo ti bá ara mi dá májẹ̀mú. Mundu alzamtu afkari albahfa an tarihi hadhihi albiladi ba'da rihlati alilmiyati alula. Sheikh Adamu ní láti gbà tí mo ti fi làákàyè mi mo ti jó bísì
láti máa fi wádìí ìtàn ìlú mi Nàìjíríà ilẹ̀ Yorùbá Haúsá Ìgbò gbogbo ẹ̀ níjọ́ mo ti ní torí orin Sheikh Adamu máa kọ tẹ́lẹ̀ orin ni wọ́n láìkì jù tẹ́lẹ̀ òun lè fi rí àwọn ọwọ́ wọn kọ̀ọ̀kan ẹ bá wọnú àwọn orin wọn náà ẹ rí i pé àwọn ahun wọn gan àwọn orin tí ẹnìkan ò tí ì lérú ẹ̀ bá ọwọ́ orin wọn yẹn ẹ bá fẹ́ mọ bí Sheikh Adamu ti rí bí orin ọwọ́ orin Sheikh Adamu yẹn òun ni Professor Isa Alabiri ni wọ́n mú ọwọ́ orin Sheikh Adamu làwọn mú tán fi di Amiru Shuara ẹni tó kàn mú ọwọ́ orin Sheikh Adamu pé bí Sheikh Adamu ti ń kọ ni mo fẹ́ máa kọ́ bẹ́ẹ̀ ó sì di Amiru Shuara ní gbogbo Áfíríkà lónìí gẹ́gẹ́ bí Áfíríkà ẹni tó kàn mú ọwọ́ wọn pé mo fẹ́ kọrin bí Sheikh Adamu òun ló di Amiru Shuara yìí lásìkò tí wáyé so Sheikh Adamu orin wọ́n fẹ́ràn orin kíkọ dáadáa tẹ́lẹ̀ àmọ́ ń gba àwọn lọlẹ̀ Lárúbáwá táwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ wọn yìí tó fà á ní tó fi di pé wọ́n ṣe gbogbo àwọn tíra tá a sọ yìí àwọn Lárúbáwá ń béèrè pé ọmọ Nàìjíríà náà bóun Islam ti rí lu ti yín bẹ́ẹ̀ ni Sheikh Adamu ní padà wá ń bọ̀ bàbá ní yín padà wá èsì yín padà wọ́ ọ̀hún ni bàbá fi wá bẹ̀rẹ̀ sí ṣe gbogbo tíra yìí bàbá wá ń sẹ́ndì ẹ̀ sí wọn láti máa fi fọ èsì fún wọn ni bàbá fi wá kú lọ́ndà à ń kọrin ló fi wá di ọ̀dà tàríkh ló fi wá di muwarrikh tí bàbá wa àgbáyé pè wọ́n bẹ́ẹ̀ muwarrikh fil Islam bàbá wa ní láti gbà náà 1946 ni bàbá kọ́kọ́ lọ Masari àkọ́kọ́ wọ́n sì dé padà ní 1947 nígbà tí wọ́n láwọn ò rí nǹkan kan bẹ̀ má tó special àwọn padà lọ́dún náà pé kò sí ní tẹ́yìn yọkọ̀ mi mọ́ wọ́n wá nígbà mo wá déhùn jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wọ́n nígbà náà làwọn ti bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn. Allah ahabakinna mughlaqan. Sheikh Adamu láwọn ò ní bẹ̀rù lẹ̀kùn kan tó ti tì. La yudra ma fihi min al-mazaya. táwọn èèyàn ò sì mọ àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nú àwọn nǹkan ìròrí tọ́lá àlùbáríkà tó sì dáa. wa thaqafiyya. àtàwọn nǹkan ọ̀làjú tí ń bẹ́ẹ̀ nú léhùn lẹ̀kùn rẹ̀ ti wá tì. illa qara'tu baba dhalika. Sheikh Adamu ní àfi kí n kan lẹ̀kùn náà ilé tí ń bá ti rí wípé góòdì ń bẹ́ẹ̀ lánàá ń bọ̀ farabalẹ̀ góòdì ń bẹ́ẹ̀ lánàá àmọ́ àwọn tí ń bẹ́ẹ̀ wọn ò mọ iye góòdì tí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wọn èyí wàá wọ ọbẹ̀ lọ lè gbà pé kí làwọn bàbá yín fi lẹ́nu góòdì tí wọ́n bá wá gbà èyí wàá wò èyí wàá ṣe research lórí ẹ̀. li ifaratil afkari hawlahu. láti mú àwọn ìfikiri jáde kú ńbẹ̀. wal ibrozi ma fihi min maziyatin. láti mú àwọn nǹkan tó jẹ́ nǹkan tó dáa jáde kú ńbẹ̀. min hayizil adami ila hayizil wujud. min hayizil adam. min hayizil adami ila hayizil wujud. láti kú níbi ohun gbàgbé wọ́n má fi gbàgbé gbogbo ilé àwọn ẹni ńlá láti sọ wọ́n di ẹni tí ó tún máa exist padà. wọ́n mo fẹ́ ṣiṣẹ́ fún un. aqulu laqad ta'allamtu min safari ila biladil arabi. Mọ̀lánà Sheikh Adamu ní làkọ́dí kí ni. laqad ta'allamtu min safari ila biladil arabi. wọ́n nígbà táwọn lọlẹ̀ Lárúbáwá àwọn kọ́ oríṣiríṣi àwọn nǹkan. litanwiri. látàwọn ó fi litanwir lẹ́yìn táwọn ó fi tan ìmọ̀lẹ̀ sílùú àwọn àtẹ̀yí táwọn ó fi máa ṣe rìsáàsì ìròrí gidi. darurata ma'rifati tarihi biladi. ilẹ̀ Lárúbáwá àwọn ti rí wípé túláàsì àfi káwọn lọ lè mọ báwọn ó ṣe mọ ìtàn ìlú àwọn bí mo ti sọ lẹ́ẹ̀kan pé ńgbà wọn bí wọn pé bóun Islam rí ń bẹ̀ wọn bàbá ni mo gbé kọ́ra mi lọ́rùn ó di díútì mi báyìí àfi kí n lọ lè béèrè ìtàn ìlú mi ń jásí pé ẹnìkan kan ọ̀sọ̀ tán Nàìjíríà yìí fáwọn Lárúbáwá rí wọn ò mọ bí Nàìjíríà ti rí wọn kàn mọ̀ pé Nàìjíríà mùsùlùmí bẹ́ẹ̀ àmọ́ bóun ló ti rí wọn ò mọ̀ àfi kí n jẹ́ kí wọ́n mọ̀ ní Sheikh Adamu fi gbé kúlífà yẹ kọ́ra wọn lọ́rùn nìyẹn. wa tarikhil islami fi biladi. àwọn sì fẹ́ sọ̀tàn ìsìlámù ń lu Nàìjíríà. wa darurata ta'rifin nasi bidhalika. mo sì gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ bí n ti ń lọ. fasharatu bi dhalika al-am. Sheikh Adamu wa ní lọ́dún làwọn ti wá bẹ̀rẹ̀ sí rìn ìrìn náà. láti 1947 mo ti wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọ̀hún bí mo ti sọ lẹ́ẹ̀kan. hatta akhrajtu kitab al-islam fi Nigeria. ti mo 19 wa Uthman ibn Fodio al-tawatul ula 1950. tí mo fi gbé ìsìlámù fi Nàìjíríà jáde láti 97 tó fi wá di 1947 tó fi wá di 1950 mo fi wá gbé ìsìlámù fi Nàìjíríà jáde. wal kitabu.
tíra ìsìlámù fi nàìjíríà yẹn. يحتوي على كيفية دخول الإسلام بغرب إفريقيا ọ̀rọ̀ tí ń bá wa sọ ní bí ìsìlámù ṣe wọ gẹ́rùbù fúríkìá yá yìí. منذ القرن الأول الهجري. láti kọ́nù àkọ́kọ́ ìjìríyà lẹ́yìn ìgbà tá ànábì kú tán sẹ́ńtúrì kan sí ìgbà tá ànábì kú. وكيفية انتشار. mbọ farabalẹ̀ sẹ́ńtúrì kan alágbà tá ànábì ti kú bóun ìsìlámù ṣe dé gẹ́rùbù fúríkìá bàbá ni mo fẹ́ kí gbogbo ayé ọmọ tẹ́nìkan ọ̀sọ́rí. وكيفية انتشاره في أقاليم نيجيريا. bóun ló ṣe wá fọ́n sí gbogbo àwọn stéètì nàìjíríà gbogbo gbèríko àti gbogbo ìlú. بما فيها بلاد السنغال. tí Senegal gan-an tóun náà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ومالي. bóun ló ṣe dé Mali náà. وبورنو. bóun ló ṣe dé Borno bàbá ní gbogbo ẹ̀ àti gbogbo ilẹ̀ haúsá méjèèjì. ثم بلاد يوروبا. haúsá bọ́kọ̀ ẹ̀ kọ́ ni sábùn ni haúsá bọ́kọ̀ ẹ̀ haúsá ilẹ̀ haúsá méjèèjì bí Islam ti débẹ̀ bàbá ní mo tọwọ́ bọ gbogbo ẹ̀ mo kọ́ sínú tíra. ثم بلاد يوروبا. wọ́n ẹ̀sẹ̀ wá bọ́ sílẹ̀ Yorùbá náà mo tó kọ̀ ọ́ náà. والحقيقة. bàbá ní alhakíkọ̀ yìí ti ń jẹ́ pàápàá. أنه ليس كل من يطلق عليه اسم عالم. bàbá ní ẹ máa ń kó bàbá ní kì í ṣe gbogbo ẹni tí wọ́n bá ti ń pè láàfà lọ́wọ́ di túláàsì kí. تسجيلا للخلود. gbogbo wọn kó di túláàsì kí wọ́n máa bẹ lọ gbére àìmọye àwọn àfà tí wọ́n ti parẹ́ tí ò sí mọ́. وإنما يستحق الذكر من كان عالما مجاهدا. yọ̀dà fún ọ bàbá ní ẹni tó ìrántí ẹ̀ ọ́ máa bẹ lọ gbére tí ò ní kú fún tó máa rántí ẹ̀ lọ man kana alima ẹni bá jẹ́ àfa ó tún wá jẹ́ mujahidan ó jẹ́ ni tó gbìyànjú àti kọ́yàn ń kéwú. أو كاتبا. abẹ́ni tó kọ tírà kalẹ̀ òun abẹ́ni tó lè fi kálámù kọrin abẹ́ni tí ń kọ́yàn ń kéwú. أنتج وأنجب التلاميذ. antaja ó ní intajat ó ti yé báwọn ó sì tún ó tún kọ́ àwọn ọmọ kéwú táwọn náà jẹ́ èèyàn ńláńlá ń bi mímọ̀ tó ti dàáfà irú ẹni bẹ́ẹ̀ ìrántí rẹ̀ ò ní parẹ́ ni mo wá da gbogbo ọlá ayé mo wá rí i pé bá àáfà bá lówó tó bá kú tán owó rẹ̀ ó parẹ́ bá àáfà bá lọ́lá tó bá kú tán ọlá rẹ̀ ó parẹ́ bá àáfà bá níyì tó bá kú tán iyì rẹ̀ ó parẹ́ àáfà tó ní mímọ̀ tó bá kú tán ìmọ̀ rẹ̀ ó parẹ́ àfẹni tó bá kọ tírà kalẹ̀ àbẹ́ni tí ọkọ máa ń kéwú táwọn ọmọ kéwú ń di àáfà ńláńlá irú àfa àwọn ni ò ní tán ni mo fi wípé jẹ́ n fẹ́ kan jòkó tẹ́lẹ̀ yìí má jẹ́ n jòkó ti wípé ń ṣe jálàbí má jẹ́ n jòkó ti jálàbí jẹ́ n jòkó tẹ́lẹ̀ yìí èyí tán wá jòkó ti òun náà òun lọ padà wá ibà àwọn jálàbí ń bẹ láyé iṣẹ́ àdámà ṣe é gbúrò ẹnìkan wọn lé wọn nísìnyí láwọn àwọn jálàbí lè gbúrò yàn máa lé wọn tòró ń jálàbí rè àfa òun jálàbí ẹnu ayé nìkan náà lòun ní ẹnu ojú ẹnìkan náà lónìí bọ́ bá ti kú tákọ̀ lẹ́yìn mà àfa òun jálàbí kì í lẹ́yìn hakika ni ó lè dàbí ìsọkúsọ lójú ẹlòmíì òun jálàbí ẹlẹ́yìn mo lẹ́ ti gbúrò àlífà jálàbí torí wọ́n bá ti kú tán àwọn tí ń wá dọ̀ rẹ̀ tán wá ń ṣáájò tán wá ń bẹ lọ́hùn lọ́dọ̀ rẹ̀ wọ́n bá ti kú tán wọ́n lọ bòmíì wọ́n bá tiẹ̀ ti dọ́dọ̀ wọn rẹ̀ tán wá rí i pé n tó fún àwọn yàtọ̀ fún tí bàbá ń fún àwọn wọn ò ní wá mọ́nu àmọ́ akọ́mọ ń kéwù abẹ́ni ọkọ̀ tíra ìrántí rẹ̀ ò lè parẹ́ àbí tójú ayé ọba malókun. àfọ̀njálàbí tó bá fi dáwà kú tiẹ̀ àfọ̀njálàbí oúnjálàbí ni wọ́n ṣe dáwà ó nílé kéwù. àfọ̀njálàbí tó bá nílé kéwù tí ń ṣe dáwà oúnjálàbí kọ́hún wọ́n yẹ pé yín wọ́n láfọ̀njálàbí àfọ̀njálàbí ìjòkó ti jálàbí ni kò ní ṣe nǹkan kan mi ọmọ tán pé ń jálàbí àwọn jálàbí ó jòkó ti jálàbí nìkan tí ò ní ṣe nǹkan mi tẹ̀rá fa àwọn nǹkan máa ń kéwù àbó ń wà sí tọ́ wa nígbà náà ń ṣe jálàbí òun kò ṣe jálàbí wọ́n tì í òun wá sọ́dọ̀ rẹ̀ kọ́ ráyè ẹ̀ bóun ni ó ṣe ráyè rẹ̀ nígbà tí ó katira àlejò lójòkó yìí yóò sì katira àlejò wa jòkó fa ẹ̀ ń bọ̀ ẹ̀dá kan má bínú ẹ̀ ń ṣe research kan mo ní wàásì kan ni tọ́ wa kí ló wí báyìí yé bọ́ sọ fọ́lọ́run yóò ṣe máa lọ ọlọ́run ó sì ṣe bàdó àbá àgbà tán yóò wá mú nǹkan wá ìhun jálàbí kọ́hún òun jálàbí ní ọ́fíìsì jálàbí gangan ni yọ palẹ̀ mọ́ rẹ̀ kò ní kọ́ máa ń kéwú ìyàtọ̀ tí ń bẹ mẹ́rin kọ́ sí gbogbo àyínà òun jálàbí náà ni wá ni wọ́n pè wá tọ́ra àfa àtàn bá ti ń wádọ̀ rẹ̀ tán pé òun jálàbí wọ́n pè àmáwèé so ń jálàbí òun dáwà làwà òun dáwà báwọn àfa àtàn náà ti ṣe àwọn tó jó ń dá ó bá àwọn ṣé àdàmú ta sọ yìí náà àwọn èèyàn ń wádọ̀ wọn pé ẹ bá wa sọ fọ́lọ́run wá sí lẹ́yìn ọmọ kéwẹ́ ṣàdúrà fún wa wá ṣàdúrà àwọn gbọ́ àwọn Abíọ́lá náà wá wá ìṣàdúrà fún wọn àdúrà òkàtọ̀ ó sì bíyá àmọ́ wọn èso ń jálàbí torí pé kò sí má dá jálàbí nínú iṣẹ́ tí wọ́n ń kọ́ mọ́ríkàsì kò sí má dà kan èèpo akéwú gbígbàdúrà ló bá wá gbígbàdúrà ló bá wá ó ti wá ìdí àgbọn gbígbàdúrà ló bá wá làwálì gbígbàdúrà wọn bá wá lọ́dọ̀ bàbá
ó ti bá àmọ́ bá bẹ́ẹ̀ ṣe jálàbí àbọ̀kẹ́lẹ́ ọmọ kí wọ́n ṣàdúrà fún wa bùkátà wọn sì bíyá àbáyé tó ń bá ti wọn lọ. Masha Allah. bó ti rí nù ni. والواقع èyí tó jẹ́ pàápàá أني قريب في هذا الميدان ibi tí mo fẹ́ lọ náà níbẹ̀ náà ní sísun sí lónìí pẹ̀lú ògùn ọlọ́run wàlúwàkẹ́ bàbá Sheikh Adamu ní èyí tí ń ṣẹlẹ̀ gan ni pé أني قريب ẹ bá wo nǹkan. في هذا الميدان Sheikh Adamu ní fíìdì ká kọtíra tí n kí fíìdì ká kọtíra yìí bàbá ní gẹ̀ríbù ni mí àjòjì ni mí ń bẹ̀ ẹ wo nǹkan àjòjì ni mí níbi ká kọtíra gbogbo tíra ìsìlámù fi Nàìjíríà àti gbogbo tíra tí ń ṣe yìí Sheikh Adamu lájòjì ni mí وفي هذا المحيط àbí ní gbogbo agbègbè wa yìí. وفي هذا الباب ولست أبالي حين أجد نفسي غريبا. Sheikh Adamu ní ìwà bẹ̀rù ńgbà mo ríra mi lájòjì èyí òun ni wípé kò sí ẹnìkan tó ti kọ́kọ́ ṣe é síwájú tí mo wù kọ́ sí bàbá làwọn òwú ẹnìkan kọ́ ṣe pé àfa alágbájá kọ tíra 10 kò sẹ́ni wọ́n kọ tíra 3 kí Sheikh Adamu tó dé kí Sheikh Adamu tó wá kọ tíra tó lé 100 bọ́bá sì lẹ́ni ọkọ̀ tíra 3 yàtọ̀ fáwọn tíra fáwọ́sílà sí mi kọ́ o tó lẹ́nu bí ó ní àwọn fáwọ́sílà sí mi wá ń kọ́ èyí ń kọ́ tíra fáwọ́sílà sí mi tíra àwọn jálà bínú àwọn àfáà tí ó lòdì àdúrà àṣìn Sunday iná nìyún àní tíra ti ń sọ̀rọ̀ ẹ̀sìn. ولست أبالي حين أجد نفسي bàbá nígbà mo ríra mi pé mi nìkan làjò èmi nìkan náà ni ọ̀rẹ́ nìkan wájú. أوشبها وإيد ẹ̀wọ̀n àwòṣìbò àwa mo dàbí ẹnìkan ṣoṣo tí ọ̀rẹ́ nìkan tó wò kọ́ sí rí. المنطق التي أعيش فيها ní mọ́ntíkọ̀ tí mo wà yìí ní agbègbè tí mo wà yìí ọ̀rẹ́ nìkan tó ṣerú ẹ̀ rí. لا أستعين بأحد في ẹ̀wọ̀n kan التعليم. fikiri fi taalim la asta'inu bi ahadin fi taalim tí Adamu ní ìwà ràn lọ́wọ́ ẹnìkan níbi tíra tí ń kọ tí Adamu ní mo dá tíra yìí kọ láì lọlẹ̀ bá àfa kan wípé ẹ bá ń wo sí tíra yìí dáa ولا في التصحيح wàlá fi tẹ̀síhì ẹ bá kẹ́ ẹ bá ń tún yìí ṣe tí Adamu ní gbé fẹ́ nìkan kọ́ bá ń tún ṣe Wàlá bàbá fi farabalẹ̀ tẹ̀síhì. bàbá kọ tíra kò sì gbé tíra fẹ́ nìkan pé ẹ bá kẹ́ ẹ bá ń tún yìí ṣe eléyìí ọ̀rọ̀ àpé eléyìí ọ̀dà ẹ bá ń yọ yìí kú o àbí ajá náà wá yọ yìí kú o mẹ́fì yìí kún bàbá náà ní sọ háha rẹ̀ àwọn náà ní nà kọ́ ha rẹ̀ Masha Allah. àwọn náà wọ́n yọ kó gbé eléyìí kù díẹ̀ jẹ́ nfẹ̀ yìí kún jẹ́ yọ yìí kú mẹ́ àwọn náà wọ́n ń ṣe gbogbo ẹ̀ kọ̀sẹ́ àfa kan tí Adamu lè gbé bá pé àfa àgbà tó ní mọ̀ jù mí lọ ẹjẹ́ lè fi hàn ṣe pé ṣé mo rí i ṣe kò sí àfa àwọn bọ́bá ara àfa àwọn tí Adamu gbé tíra lè bá pé wọ́n àgbà sí Adamu ṣe Islam àwọn bàbá wa ni wọ́n wá gbé bá jòkó lédè àga kọ́ sọ bẹ́ẹ̀ ká gbọ́ èmùbà jòkó lédè àga kọ́ sọ bẹ́ẹ̀ Sọ bẹ́ẹ̀. a wá béèrè pé tíra wo ni kí làwọn bàbá wa wíjọ náà ó sí ẹni kankan tí Adamu lóhun ọ̀rẹ́ nìkankan wájú òun ọ̀rẹ́ nìkankan lẹ́yìn òun nìkan náà lòun dáṣẹ́ yìí ṣe. Wahdi. وأنا وحدي الباني. tí Adamu ẹ̀wọ̀n nǹkan tí Adamu ana wahadi nítorí a máa ka eléyìí ni wípé torí àwọn tí ó parọ́ bàbá lọ́kọ̀ nǹkan eléyìí bàbá ní ana wahadi albani èmi náà ní bíríkìlíà والمبلط walmubalit والمبلط èmi náà ní mò ń sọ́ọ̀kì ẹ̀ wọ́n kan والمجسس èmi ní ń to búlọ́ọ̀kù tẹ̀ ń sọ́ọ̀kì ẹ̀ èmi náà ní walmujassisu èmi náà ní ń rẹ ní وأنا ń dán المهندس èmi náà tún ní engineer وأنا النجار èmi náà tún ní nǹkan وأنا البناء èmi náà ní ń gun òkè tí ń ma kí ló pé bíríkìlíà wàhálà kí ni وأنا الدهان wàhálà dàhà nígbà mo tún wá kọ́ tẹ̀ èmi náà mo tún print ẹ̀ ń وكلما bọ̀ àfa kéèyàn la foundation fún rẹ̀ Sheikh Adamu Kọ́mọ́ríkàsì. ẹ Àwọn ni wọ́n la foundation. Àwọn náà ni wọ́n wọlé. marikasi kọ Okay. o ti lọ bòmí kọ́ sí Hayakumullah sa. ẹ nígbàgbé Hayakumullah. gbogbo tíra tí Sheikh Adamu ni mò ń ṣe yìí èmi nìkan náà ní ń dá sí Lójú ọ̀nà ká lójú ọ̀nà kakọ tíra èmi náà ní bíríkìlíà èmi náà ní káfíńtà èmi náà ní ẹnjìníà èmi náà ní píríntà èmi náà ní plọ́mbà èmi náà ní gbogbo ẹ̀ èmi ní ń gun òkè èmi ní ń gunlẹ̀ kò sí ẹnì kankan tí mo ríran lọ́wọ́ rẹ̀ ní gbogbo àfa àti nbẹ̀lẹ̀ Yorùbá àtàwọn àfa àti nbẹ̀lẹ̀ Haúsá èmi nìkan mo dá gbogbo tíra yìí ṣe tọ́wá di ti gbogbo ayé fi ń ṣe fàárí. وكلما يخلص من آفة من هو كذلك. kò sì sí marijawu àbò ní màrọ́jú tẹ́lẹ̀ kí marijawu ni pé tẹ́nìkan bá ti ṣe nǹkan tẹ́lẹ̀ ẹlòmíràn wà ní jẹ́ ń lọ lè wo ìtànṣe kémi náà ó fi mú tèmi náà bàbá ò rí bi kankan tí wọ́n lè pé màrọ́jú àwọn ni. وكلما يخلص من آفة من هو كذلك. ṣé Adamu ló kéré ń bi kí ẹni tó bá gbà báyìí tó pé òun náà ní páàmù òun ní chẹ́ẹ̀kì òun ní kankan ó kéré kó ń tọ̀ kọ́ má kó ba rẹ̀. ولكني يكفيني أني حاولت فتح الباب. ẹ wo nǹkan nítorí ṣe Adamu sọ̀rọ̀ yìí nítawọn aṣọ yìí rí bẹ́ẹ̀ pé ó kéré kẹ́ni tí ń ṣe gbogbo wàhálà yìí òun náà lọ́ọ́ òun náà ní kíní wọ́n kọ tíra wọ́n kọ mọ̀nkéwú wọ́n ṣe wáàsí wọ́n ṣe hútúbà gbogbo ẹ̀ eré sì ní hútúbà gbogbo nǹkan ni ṣé Adamu ló kéré kí ẹni tí ń bá ń ṣerú èyí kọ́ mọ́ padà ní pọ́rọ́blẹ́mù
àárẹ̀ àlàáfíà òun ló padà fa pírọ́blẹ́mù àlàáfíà fún Sheikh Adam. walakinni farabalẹ̀ ó ti yé báwọn àárẹ̀ tọrẹ bàbá àṣàṣì kọ́ wàhálà ni yéé sáré àṣàṣì tó wọ́n ti fẹ́ pa wọ́n kún tó pógójì ọdún tó wọ́n rí wọn pa wọ́n fi wá di 75 years. táàbù wàhálà ni Sheikh Adam ní ó yẹ kí wọ́n kànú bàbá mi kíní yìí bàbá ní àmọ́ kọ bàbá ní tọ́ but ó tó mi wípé torí pé mo ṣílẹ̀kùn kalẹ̀ káwọn míì tí wọ́n bá fẹ́ dàbí mi táwọn náà fẹ́ wọnú akọtíra mo ti ṣílẹ̀kùn lẹ̀ fún wọn mo ti rolẹ̀ fún wọn mo ti ṣe gbogbo nǹkan lẹ̀ fún wọn ẹnu káwọn wọlé kí wọ́n máa gbénu lé lókù. farabalẹ̀ òun lọ́wọ́ àfà àti gbogbo olùkọtíra fi wá pọ̀ lónìí bàbá ló ṣílẹ̀kùn lẹ̀ Sheikh Adam ló ṣílẹ̀kùn ká kọtíra lẹ̀ fún gbogbo ẹni tí bá ń kọtíra ní gbogbo àyè káyè tírú ẹni bẹ́ẹ̀ bá ti kéwú tó bá yẹ kó bá mú kálámù tó kọtíra lẹ̀kùn Sheikh Adam lọ gbà wọlé bàbá sọ yìí bàbá ní mo ṣílẹ̀kùn lẹ̀ fún gbogbo ẹni tó bá kù lẹ́yìn mi tóun náà fẹ́ kọtíra mo ti ṣílẹ̀kùn lẹ̀ fún yín ọ̀nà ẹ má bọ̀ ẹ wọlé bó o láṣẹ wá kọtíra tó ní lọ́dọ̀ Sheikh Adam هذا كله ẹ máa bàbá Sheikh Adam gbogbo eléyìí ìròyìn ni. لما كنا عليه في أوائل الأربعينيات. Sheikh Adam láti 40 ẹ̀wọ̀n kan 40 farabalẹ̀ láti 40 iná ní gbogbo eléyìí ti bẹ̀rẹ̀ 1940 ń sì ní Sheikh Adam kò ń wọ́n èrò kan ti pé 35 years ní 40. wal-khamsiniyat ó fi dé 50 ó fi dé 60. farabalẹ̀ títí dé 60 làwọn míì náà tó ṣẹ̀ṣẹ̀ wá ń wọlé wá láti 40 50 sí 60 Sheikh Adam ọ̀rẹ́ nìkan kan àwọn nìkan náà ni wọ́n ń kọtíra táàfà kankan kọtíra àti 60 táwọn ọmọ kéwu wọn wá dìde gbogbo àwọn Sheikh Suglul àti gbogbo wọn táwọn wá bẹ̀rẹ̀ sí kọtíra ní kó wá náà wọ́n wò pé kí ló ṣubú tàwa náà gbọ́dọ̀ mọ bí wọ́n ti kọtíra ló ń kálukú náà wá ń gbìyànjú. Ńgbà àwọn bẹ̀rẹ̀ kínní yìí. àwọn ṣe tọ́ba àwùlá fún tíra Misbahu Diraza yìí. walhamdulillahi ala annahu qad ansha'atul jami'at. ó ń ṣe àti lólu àṣàtú bò wọ́n ń ṣe àti jami'at. Sheikh Adam ní àwọn wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n ti wá dá jami'a lẹ̀. àtàwọn ilé kéwú lásìkò yìí ní 60 sínú o lẹ́yìn ìgbà táwọn ṣe gbogbo ẹ̀ tán àwọn jami'a ti wá dálé kéwúlẹ̀ wọ́n ti dá jami'a lẹ̀ wọ́n ti dálé kéwúlẹ̀ sílẹ̀ Haúsá wọ́n ti dá jami'a lẹ̀ sí gbogbo bí jami'a ti wá dé ilé kéwú ti wá káàkiri. nínú àwọn ilẹ̀ Haúsá yà yín àwọn ọmọ wọn náà wá ń dìde àwọn náà ń kọ ìtàn nípa àwọn àfáà lẹ́yìn ìgbà tèmi náà ti ṣe tán àti ẹ̀kọ́ wọn nígbà mo ti sílẹ̀kùnlẹ̀ fún wọn làwọn Haúsá náà wá ń de pé kí ló ṣubú jà wọn ẹni tí èso ọmọ Haúsá òun ni wọ́n ń sọ ìtàn Haúsá báyìí àwa náà fẹ́ ṣerú ẹ̀. àkọ́kọ́ ẹni ọkọ̀ ṣerú ẹ̀ lẹ́yìn ìgbà tí mo ṣe lá ní 60s yẹn. Dr. Ali Abubakar Ibn Qadir Madina Jos òun lọ́kọ́ dìde pé mi náà fẹ́ jọ Sheikh Adam lè lórí gbogbo àwọn òkè sẹ́ni kankan lẹ̀ Yorùbá o àwọn Haúsá lọ́kọ́ dìde o ní tíra tó máa yọ ọmọ iṣẹ́ tó máa lẹ̀ Yorùbá ṣe ẹni tó kọ́ pé yín kọ́pì rẹ̀ afẹ́ jọ ọmọ Haúsá náà ní Yorùbá kankan dìde. وفي مدينة باوشي ní Madina Bauchi Dr. Ahmadu Galadansi òun náà dìde pé mi náà fẹ́ ṣe wájú Adam àti mi náà fẹ́ kọ ìtàn lù mí. Jami'a Sokoto lòun wà Sheikh Adam tó sílẹ̀kùnlẹ̀ fún ẹ̀yin wò sí Jami'a o wọ́n lọ rí o àwọn tó àwọn Jami'a náà ẹsẹ̀ wá sọ jí pé ẹni tí ò lọ Jami'a lọ́wọ́ aṣáájú sẹ́yìn ẹjá wa náà jọ. وهو الآن سفير نيجيريا. India ambassador Nigeria. Ní Mamlaka Saudiya ńgbà náà. Ali Abubakar takọ́kọ́ òun Sheikh Adam ní Ọlọ́run bá ń kẹ́ ẹ̀wọ̀n kan. Sheikh Adam ní ńgbà tó fẹ́ ṣe tíra tiẹ̀ ó wá dá kọ tíra mi Islam fi Nigeria síbi tíra rẹ̀ wípé ti Islam fi Nigeria yìí lòun wò tóun náà fi ṣe tòun. Sheikh Adam ní ẹnu èyí tó wù náà Ọlọ́run bá ń kẹ́ torí ó lo àmánà nù ni. dọ̀mánà màrọ́jì ayé àti màsọ́dírù khususan
فيما يتعلق بمدينة إيلوري. pàápàá jùlọ èyí tó jẹ́ ọ̀rọ̀ tìlọrin tóun náà fẹ́ kọ sínú tíra tiẹ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ó ní tíra Sheikh Adamu ní Mulamuatu Balori àti Nasimu Soba ó wá dákọ méjèèjì wípé tíra méjèèjì lòun wò tóun náà fi kọ tóun wò tí Adamu sì wo tíra kan lé Haúsá tí wọ́n fi sọ̀rọ̀ Haúsá ẹ wo àfùdọ̀líyà tó lágbára. أما الذين أنساهم الشيطان ذكر ẹ mọ ṣé Adamu ni àmọ́ àwọn ṣètánù kọ́ gbà wọn lágbé o wọ́n ṣàbòsí ni o ṣé Adamu ni àmọ́ àwọn tí wọ́n wo tíra mi tí wọ́n fi ṣe tiwọn tí wọ́n wá tọ́lọ̀ ń wá tí ṣètánì wá gbà wọ́n lágbé tí òjé wọn lè dákọ̀ rẹ̀ sínú tíra pé tíra ajé Adamu mo wò tí wọ́n pa á mọ́ kí ni ṣé Adamu wá wí fún wọn. wàhùn tànà wàrú bì wọ́n sì tanná níbi tíra mi àmọ́ gbà wọ́n parí tíra tiwọn tán wọ́n jàǹbá wọn ò lè kọ́ síbẹ̀ pé tíra ajé Adamu la wo. tí Adamu wá sí pìlẹ̀ wọn tí Adamu ní àdúrà tí ń ṣe fún wọn ni pé àtàwọn àti wọn kọ́lọ́ wọn sàgbà wá lẹ́rú kó sì fèrí jìn wá kó fèrí jìn àwọn náà pẹ̀lú àìmọ̀re tí wọ́n ṣe ìntàhà ibẹ̀kọ́ ó tó báwọn náà bọ́rọ̀ ṣe Adamu ti rí nù bàbá pọ̀ púpọ̀ a padà tún máa bá a lọ nígbà míì kí àwọn àlùfáà wa wọ́n ṣàdúrà fún wa a tún máa bá a lọ mo rò pé àwọn èèyàn wọ́n ń gbádùn Sheikh Adam báyìí a tún padà bọ̀ wá lórí ọ̀rọ̀ Sheikh Adam àti ìdúró lórí ẹ̀ kọ́lọ̀ mọ́sà bá wa kẹ́ bàbá Sheikh Adam wala Muhammadu Rasulullah àwọn àlùfáà wa gbà Mawlana Sheikh Abdurrazak Melo àgbà ní ẹ ti ṣiṣẹ́ ẹ ń jẹ iṣẹ́ lọ́wọ́ ni. Masha Allah. àdúrà Mawlana Sheikh Sasili ló gbà lára yín. Alhamdulillah rahimahullah. àdúrà Mawlana Sheikh Sasili òun ló gbà lára yín. èmi máa sọ pé gbogbo gbà èmi máa sọ dáadáa èmi àtàfà Nuru máa sọ. máa ní mo burú díẹ̀ nígbà tí ń bẹ lọ́dọ̀ tí ń bẹ ń kéke. wọ́n sì ń tì wá pé akéwú ọjọ́ bí gbà wọn múyàn lérí múyàn lọ́rùn ní mi fi ń ké nígbà náà àmájọ́ tèmi gangan ó sọ pé mo fẹ́ kéwú yìí wù mí Mawlana Sheikh Sasili ni mo rí ìpèsè téèyàn bá kéwú ṣé báyé yẹn ti rí láyé àfáà yìí bàbá yìí rí ṣé téèyàn bá kéwú ṣé bí gbèsè ṣé kéwú tán ní aké tá a fẹ́ ké tá a ń yọ bọ́rọ́ tá a fẹ́ ké yìí ṣé bá a bá ké ṣé bí gbèsè ayé tiwa náà ó ṣe rí rèé àtìgbà náà mo jẹ́ àfi Mawlana Sheikh Sasili ṣe al-mazalul a'la mo fi wọ́n ṣe mẹ́ńtọ̀ wọ́n bàbá Nakibul Ashrafi sí ń gbà wọ́n jẹ́ẹ̀jẹ̀ tó yẹ pé àwọn méjì ń lo dáwùlà tí dáwùlà ń dùn ṣéṣe Adama náà lọ kọ́ àwọn ẹni yìí bó lẹ́ni wá kọ́ wọn ó ṣe wá tó ń gbà táwọn rí báyìí ṣé bàbá náà ó ti rí ni ó mú àwa náà wá di oníkéwu àmọ́ Mawlana Sheikh Sasili àwọn gangan àwọn wa ni mẹ́rẹ̀ àti mo wá ń wò wáyìí. lọ́fà tó fi já sí wípé bẹ́yàn bá rí tí n bá ń sọ̀rọ̀ wọn ní àwọn rí tracy sí Sheikh Sasili nínú ọ̀rọ̀ mi wọn láwọn rí tracy rẹ̀ nínú nǹkan mi mo ní bẹ́ẹ̀ ni ẹni abala àjọ àṣẹ kí ni àjọ jù ni Sheikh Sasili kú ò láyé ó kù ọdún mẹ́ta tí èpè ọgbọ̀n ọkọ̀ ọdún mẹ́ta tí èpè ọgbọ̀n tí Sheikh Sasili kú ò láyé star àwọn tó wá ju tẹni tí ń lo ayé lónìí lọ ẹ wo nǹkan star àwọn sì ń tún ẹni tí ń tún bẹ láyé lónìí star àwọn sì tún ju tiwọn lọ ayé ń gbà wọn látọdún náà títí dòní wọn ò sì fi wọn lẹ̀ kò jọ tẹ gbọ́ kéṣẹ́ tí wọn yọ dàbí ìgbà tí wọn bẹnu lé ni kódà èmi àmọ́ mi sábà sọ̀rọ̀ yìí ń ta èmi àmọ́ bá wọn pàdé ó kéré jù yẹn ẹ̀ẹ̀mejì lóṣù ó kéré jù yẹn tí n bá sì máa rí Sheikh Sasili èmi máa rí wọn ní rí wípé wọ́n ń sayé lọ ni mi rí wọn rí pẹ́kú pẹ́mi tí máa rí wọn nù ni àbá náà ń sẹ̀mí rẹ̀ lọ ni inú àwọn tó wá gbà ní fúrẹ́ṣì ńjọ́ náà ẹjọ́ tí àwa ń wò wọn tí wọ́n bá lọ ṣe wáàsí táwọn ó geri òkè àbí táwa ń bi tójú ọ̀ka tá a máa fúnra wa níjọ́ náà tá a máa nàgà tá a máa fúnra wa pé ẹjẹ́ ń wò wọn ìjọ náà lẹ́yìn tí ń dún lẹ́yìn wọn ìjọ náà lẹ́yìn tí ń gbayì lẹ́yìn wọn inú ẹni tí a máa nàgà wò níjọ́ náà nínú ẹlẹ́wà
ó ti bá alal hakika léyìí tí ń jódodo. léyìí tí ń jódodo ó ti yé ìjọ tí wọ́n wálé àtàtà lọ́dọ̀ bàbá afáwọn àgbà Hasan àtàtà ìjọ tí wọ́n wá bẹ̀ wọ́n máa rántí báyìí ìjọ náà ni wọ́n ń dákọ̀ sí dá pé ibadallah rijalallah ibadallah rijalallah àìnà sheikha ṣáṣálẹ̀ ilayo yaziri le Aisha aybe kwa akramakumullah ilahi yaziri le Aisha o le abudi ka sheikha shashali awan tẹ̀lé wọn jona ni awan an tẹ̀lé wọn jona ni tí mo lana se usashili wọ́n rìn bí ìgbà tó jẹ́ pé malaika Ọlọ́run ní rìn lélẹ̀ níjọ́ náà ni mo lana se usashili pé ọlá Olúwa mi tóbi agbára rẹ̀ buhaya kò mama ṣe ohun tí ó lè ṣe ọba mi tó ṣẹ̀dá wọ́n lánà wá ní bẹ́yàn bá bi mí léèrè pé ta lọ́lọ́run rẹ̀ ìmọ̀ wa dá wọn lóhùn pẹ̀lú àyà yìí wípé ṣé Abdulrazaki wá gbé pé wallazi khalaqani fa huwa yahdini wallazi yut'imuni thumma yusikini fa iza mariditu níjọ́hun bàndírì ń lọ wákà ayayaya akramakumullah tẹ́ríjọ́ tí mo akramakumullah tẹ́ríjọ́ náà ìtí mo rí ní ìrádà tí mo fi pé ẹni yìí àkàndá Ọlọ́run ni pé wákà yẹn ń lọ wákà wọn ò dúó àwọn bàndírì ń lọ wọn ò dúó àwọn tí ń dá wákà ń lọ àwọn bàndírì ń lọ wọn lára ṣe Abdulrazaki mélòó àwọn wá ń ju àyàwó sí wọn ju àyàwó náà sì ń lọ àjánà sí náà ogun wọn lọ nígbà àwọn adébì kan wálẹ̀ tí mi tù ní dọ́mà yuhyini wálẹ̀ tí àtìmáwò ayẹ̀gẹ̀ fíra lẹ́ẹ̀kàtì àti àwọn èèyàn wá ó níjọ́ náà níjọ́ wọn làwọn wò wípé Ọlọ́run má ṣàánú àwọn eléyìí pé ṣé kéwú náà làwọn eléyìí wá ṣé kéwú tá ń ké lọ́wọ́ yìí náà iná ni àwọn eléyìí kí báyìí Allahu akbar kabira Allahu akbar. èyí tí wọ́n ṣe ní ilé bàbá wa tí wọ́n ṣe ní ilé ọba wọ́n bàbá wa Imam Mali tá a bá wa àwà lókè Agodi lẹ́kẹ́ òkè Agodi ńgbà wá díjọ́ kejì tí gbogbo lọ ní mítìtì ńgbà bá sáà sì lè wá ṣe wá sí ilé ọba Ọlọ́run ọ̀jáwọ̀ wà ń bẹ̀ àmọ́ àwa lè wá késẹ̀tì àwa ń gbọ́ késẹ̀tì kẹ́ẹ̀tì ń wá ní agbára ọlámẹ̀lá ka ọ́ fọ́ gbogbo Ìlọrin lọ́dún náà ó ti wá fọ́ Ìlọrin lọ́dún náà tí gbogbo ẹ̀ tọ́lámẹ̀ tí gbogbo ẹ̀ nígbà tí ò sí wà sí mi lù mọ́ àyíǹdàwó ìlímúlégé èbè báwa yáre àtẹnití ń sọ lọ́wọ́ tí bá ń sọ àyíǹdàwó la ilaha illallah lọ́dún náà ibẹ̀ ni wàhálà tí ń ka nẹ́sì náà wọ́n ń gbé wọ́n ń sọ̀rọ̀ hukiya anamurata min bani Israila kana la saujum falahu ummu yakrawa falamma gaba saujuwa katabati umu kitaba ala lisani akramakumullah anna faharigu zawjata ẹgbọ́ falamanta dalika alkitabu ilayya lakiyati maumi wabaniya bakana wọ́n sà ń bá bọ̀ wá wọ́n ń bá bọ̀ wá ẹjẹ́ ń gbé ń bẹ̀ wọ́n bàmá rábì á mẹ́sìkínú zàtàyà omi wà ìyá tábàzù tí a mọ̀ lánàá sí Abdulrazaki àni ọmọ dùn sí púpọ̀ bàmá rábì á mẹ́sìkínú zàtàyà omi wà ìyá tábàzù àwọn wani bako lala ati imini mini muziki kolaji awama alimuta anna limalika rama itia malmazaki wani kola bala
ولكني هالكم إلا أن تطعميني فرحمتي وأعطتي خرزين فانصرف بهما ومر بالحراس فحبسوه وإذا بالخرزين فقالوا له من أين لك هذا فقال من فلانة فانصرفوا بي إليها مولانا فانصرفوا بي إليها فانصرفوا بي إليها إسي ودارو تلني ينجو عربي وفانكم بي Allah 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 Allah